àyànfẹ́ mo dé lónìí kókó bẹ̀rẹ̀ kàkà bí ọ̀tá wọ̀ bí àlàpà ọmọ eré gbókùn yẹn bọ́n dẹ́ o akátapá pé ìwóhùn afárá ọ̀dájagun la bí ọ̀sọ́dọ̀ odò láyé ìfarakomi ẹ máa gbóhùn ẹnu mi kàkà bí etí ṣe yẹ ká ikán ló parapọ̀ tó mọ́lé èrò parapọ̀ wọ́n má dìyàn àwọn ọmọ Yorùbá kárí ayé pátá ẹjẹ́ máa fi máa ṣọ̀kan àjọṣepọ̀ òfin nídẹ̀ẹ́ní àjọṣepọ̀ wọ̀ nílòsùsù ìdàgbàsókè Yorùbá ni ẹjọ́ mọ́ jẹ wá ní ogún pátápátá ọ̀kan gbòógì nínú kànnì tẹ́tí mọ́ gbèdè Yorùbá kárí ayé òní Ẹlẹ́hà TV lórí ìkànnì Facebook níbi tá a ti ń ṣètò Yorùbá Nation àti ìṣẹ̀ṣẹ̀ ọmọ aládé ni wá o ọ̀tá ló lè bá ṣàwà ẹ wá wí fún mi gbogbo ọmọ Yorùbá ẹ mọ gbóhùn ẹnu mi mo pé ẹ dìde èsè ká fẹ́ ṣàṣàwánú ká mọ̀ gbé tẹ̀yìn ẹlẹ́ni kiri ẹ mọ̀ tẹ̀lé Ẹlẹ́hà TV lórí ìkànnì Facebook ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá níyọ̀ láwùjọ ìrùpẹ̀ àti ìfòyín sẹ́nu ká tutọ́ Ẹlẹ́hà TV ti gòkè odò ó ti gòkè odò kápára ó tó já àyànfẹ́ mo pé máa wí kan gbọ́dọ̀ kù wí láíláí Ẹlẹ́hà TV okú iṣẹ́ takuntakun ilé ọmọ erin ló dìgbò ara Ọ̀yọ́ mọ̀ kọ́ àgbòrè bàbá wọn mọ̀ jẹ́ ayé ọjọ́ ta mọ́ inú ẹ̀kúlẹ̀ yín rówó pín ara ló kàn mí mo jíjọ alábala sọ̀jẹ̀ mọ́bọ̀ jẹ̀jẹ̀ baálé ààrẹ pé lẹ́gùn ọmọ àrùkù wọjà mọ́ta máa ń gbóhùn ẹ̀yàn mi dáadáa àrùkù ìfẹ́ lọ́jà yóò tẹ ìkúrú àrùkù ìfẹ́ lọ́jà yóò tàkàrà rùkúrùkù ìfẹ́ lọ́jà àwọn àtòkù dúdú máa ń gbóhùn ẹ̀yàn mi erédìí igbó ara òjọmọ ọkọ̀ àgbèrè bàbá wọn mọ̀ jẹ́ bọ́ ọba délé bá mi kí bàbá mi o Sunday o Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho gángan ló òòṣà ní Ìgbòho ẹ̀là gan kì í bá di òkú wọ́bí ọmọ Adéyẹmọ kọ́ ọmọdé nílẹ̀ láwùjọ Ìgbòho rẹ̀ ọmọ atapẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lébọn lòdò sànyà òde mi ní bàrà àdìmọ́ ṣe lomi kò ṣe ń ṣẹ́ sí mi lẹ́nu ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé Onígbòho mọ̀rẹ́mọ̀ gbòho ẹnu mi ọ̀kan sẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ìlọ́mọ aláyé fi ránṣọ máa gbóhùn ẹnu mi dáadáa ọmọ òkúta mẹ́ta òde gbòó ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lánà ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ọ̀kan nígbà àwọn ọmọ náà kí ni mo wá ṣe dígbò ọmọ rẹ ọmọ àtàpẹ́tẹ́ inú mi ọmọ gègèlè lójó sànyà Ẹlẹ́hà TV kékeré látàmọ́ ti fi sọ̀kò ojú ọmọ gàjọ̀tà rẹ̀ lágbára ọ̀hún ọba èèyàn tó bá ní ọmọ ṣe ń tọ́ fẹ́ ọ̀pá ikú nírẹ̀yìn ikú ọ̀pá ẹja nírẹ̀yìn ẹja ilẹ̀kùn ọ̀nà nírẹ̀yìn ìbálẹ̀ àgbà lẹ́dì nírẹ̀yìn wàrẹ̀fà ọ̀já ní máa rẹ̀yìn àbíàmọ́ ọmọ rẹ̀yìn gbogbo ọ̀dà rẹ̀ pátápátá porongodo. mo kí wa ní orílẹ̀-èdè Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé níbikíbi tí ọwọ́jẹ́ ètò yìí bá dé a kí wa pé a kú ọjọ́ méjì mẹ́ta kan a kú gbìyànjú a kú kó lè da Olódùmarè á jẹ́ kó dára fún wa ṣáájú ohun gbogbo ká dúpẹ́ ní ọwọ́ Olódùmarè ọba tó ṣọ́ wa láti ìjọ́ tí a ti ṣètò tó tún ṣọ́ wa padà lẹ́nu àwọn òrùn fáyọ̀ àfi ká ṣọpẹ́ dèédé ọpẹ́ ni ọ̀rọ̀ wa máa já sí ti wò ní gbòdì a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí kò jẹ́ kí ọ̀tá yọ̀ wá tí ò jẹ́ ká jẹ́ ní àkọlẹ̀ bò a dúpẹ́ pé ó ń fi ìṣọ́ṣọ́ wa ó ń fi ààbò bò wá Olódùmarè a tún bẹ̀ yín orílẹ̀-èdè Yorùbá Olódùmarè ẹ gbà fún wa ilẹ̀ Yorùbá ẹ dè wá lámùrè gbogbo àwọn ọ̀tá tí wọ́n ti wọlé sí ilẹ̀ Yorùbá tí wọ́n ń dà wá láàmú Olódùmarè ẹ gbàgbára lọ́wọ́ wọn ẹ ró àwa náà ní agbára ẹ sọ wá di akin káwa náà ká lè jà fúnra wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ìran Yorùbá ọjọ́ pọ̀
Yorùbá dẹ̀bọ̀ yìí náà lẹ sọ pé mi ò lè wá kú kò lè joyè ilé bàbá Olódùmarè ẹ tó fún wa ẹ pẹ̀lú wa ẹ dì wá mú ṣinṣin má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó di ilẹ̀ àjòjì má jẹ́ kí ẹ̀tọ́ Yorùbá kó di ẹ̀tọ́ àjòjì má jẹ́ kí gbogbo nǹkan mèremère tí ọba tó ní wá ṣe fún wa nílẹ̀ Yorùbá má jẹ́ kí àjòjì gbà á lọ́wọ́ wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun. Mo kí gbogbo wa ní kíkí ọmọ Yorùbá pé mo ṣe ẹ̀làbọ̀rú mo ṣe ẹ̀làbọ̀yè mo ṣe ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe mo ṣe ogbó àtọ́ àsúre wòrìwò fún Yorùbá ni mí Yorùbá nìran mi àkọ́kọ́ gbogbo ẹni tó bá ti ń gbọ́ ètò mi etí Yorùbá ni kẹ́ máa fi gbọ́ nítorí tẹ́ ẹ bá lo etí mi tẹ́ bá lo èdè mi fi gbọ́ kò ní yé yín kò dẹ̀ ní yé yín. Mo dúpẹ́ pé gbogbo ọmọ ọkọ ni wọ́n fọ́lò mi nítorí pé tí n bá ti dórí agbágbé gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí tó ti ń láìkì tó ti ń kọ́mẹ̀ntì tó ti ń ṣíà ọmọ ọkọ Yorùbá ni ọ̀rọ̀ tá à ń sọ yé wọn ó dẹ̀ yé wọn wọn ò sí nínú ọ̀tá Yorùbá wọn ò dẹ̀ sí nínú ẹni tí wọ́n fi sínú ìgbèkùn ẹ̀sìn wọn ò sínú ẹni tí wọ́n fi ẹ̀sìn kánkọ̀ ẹ̀ tọ́pọ̀lọ ìwà ṣiṣẹ́ síbi tó yẹ kó ṣiṣẹ́ tí ò rí rẹ̀ pé ọmọ aládé ni mí ọmọ oníbìníran ni mí ògo ni mí ògo adúláwọ̀ ni mí ìdùnnú lẹ̀ Yorùbá ni mí ààyò lẹ̀ Yorùbá ni mí mẹ̀sáyà lẹ̀ Yorùbá ni mí irú ẹni tó bá ń tẹ̀lé wa ló máa ronú bẹ́ẹ̀ bọ̀ ẹni tó bá ti sọ pé kí ni irú àwa ń sọ lẹ́nu tá a bá wò wọ́n títí àkọ́kọ́ náà bóyá ẹ̀sìn ti kó wọn lọ́pọlọ lọ ọ̀ọ́kán ti sọ fún wọn pé ìran tí wọ́n ti wá kì í ṣèran ìyẹn ló ń jẹ́ pé ó túmọ̀ sí pé wọ́n ti brainwash ẹlòmíì. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí ò jẹ́ kí ọpọlọ ti wá dàrú pẹ̀lú ẹ̀sìn tá a gbà adúpẹ́ lọ́wọ́ ọba tó ní wá tó jẹ́ kórí wá pé pẹ̀lú bá a ṣe gbẹ̀sìn adúpẹ́ lọ́wọ́ àwọn àfáà tí wọ́n tako èmi Fákànyìnsọ́lá lánàá ńgbà mo bẹ̀rẹ̀ Yorùbá Nation àti ìta tó ń bá lọ lọ́wọ́lọ́wọ́ yìí nítorí pé oore ni ibi ẹlẹ́wà délé ní oore ni tẹ́yìn gan bá mọ̀ ní àwa ò ní sáré ẹ ti léwa débi re àdẹ̀dúpẹ́ f'Olódùmarè nítorí pé gbogbo iṣẹ́ tí o bá ń ṣe láyé tí o bá rá látakò tí o bá rẹ́ni dẹ̀ láàmú ìwọ̀gbọ̀n ò ní sún síwájú ojú kan lèèyàn sì máa wà bí ẹja nù kànga. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń bú mi mo dúpẹ́ oore lẹ ṣe o gbogbo bẹ́ẹ̀ ṣe ń bú mi ẹ̀ ń pùṣì mi báyìí ẹ wá tì mí débi pé mo wá lajú wẹ̀ ẹ́ pé Yorùbá ni mí Yorùbá nìran mi nítorí pé lánàá mi mọ̀ pé ìran Yorùbá ni mo ti wá ìran Lárúbáwá mo rò pé mo ti wá ṣé ni mo rò pé bàbá mi àtàná mọ́mọ́ sọ̀rọ̀ sálá wọn fámìlì ṣé ni mo rò pé gbogbo oríkì ilé mi ló kúnnú Kùránì lánàá kan àmọ́ ṣẹ́gbà táwọn àfáà tí wọ́n gbé frustration dé tí wọ́n tó máa sọ̀rọ̀ àlùfàǹṣà tó máa sọ̀sọ́ kú sọ̀hún tí mi ìjẹ́ wọ́n pè mí bẹ́ẹ̀ ọba tó ní mi wá ó wá ṣígàgbé ojú mi pé Yorùbá ni ẹ́ Yorùbá nìran ẹ̀ fi rẹ̀ proud pé Yorùbá ni ẹ́ inú mi tún wá dùn àwọn bàbá mi wá wò pé ṣèmí nínú orúkọ ẹ̀ ló wá di Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ ẹ pè mí kó rí mi wú o Ìfákànyìnsọ́lá bó ṣe máa jẹ́ nìyẹn a ò ní réwu gbé sọnù bí ò ṣe bí ọmọ Yorùbá mo fẹ́ kí atẹ́tí wa bẹ̀lẹ̀ jẹ́ káfí tí gbéyàwó ọ̀rọ̀ kẹ́ wá bá mi ṣí ètò yìí ẹ ṣí ẹ̀ kó go viral bẹ́ẹ̀ ṣe máa ń ṣe Olódùmarè á pẹ̀lú wa. A kí wọn ní ìlú Ìbàdàn ẹ kú ewu tó ré kọjá a ò ní rírú ẹ̀ mọ́ à ń gbà aládùúrà pé a ò ní rírú ẹ̀ mọ́ ká mójútó ni tá a bá mójútó èyí tó tún jù yẹn lọ́tún sì máa ṣẹlẹ̀ nítorí pé àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí wọ́n ti wọlé Yorùbá bíbà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi Jímọ̀ Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò Tiwa Láṣẹ ẹ káàbọ̀ sórí ètò mo kí yín ojú òní tì yín. Àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí wọ́n ti wọlé Yorùbá nítorí pé tá a bá dé mọ́ṣáláṣí Ọlọ́run gbà wá ṣàánú wa ẹni lọ ṣọ́ọ̀ṣì Ọlọ́run gbà wá ṣàánú wa tán bá gbé ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ tán bá fẹ́ súre Ọlọ́run ṣàánú wa gbà wá Olódùmarè ò ní sọ̀kalẹ̀ wá ṣàánú wa èmi àti yín náà lájọ máa ṣàánú ara wa. Ewu tó ré kọjá nìbàdàn ẹ̀mí tó sùn kò nóǹkà fún àdó olóró tó gbúgbàmù àwọn kan ni wọ́n rí àdó yẹn síbẹ̀ àníyàn tí wọ́n fi rí àwọn lóye àìsí ìmọ̀bi tó ti tún fẹ́ dún lọ́la tàbí ní ìtókù kílẹ̀ ṣú yìí ṣé bíran Yorùbá ṣe máa dẹnu sílẹ̀ bí ìgbó tàdá ẹmọ tàdá kí ní tán fi máa hàn tú yẹn wọ́n máa dẹnu ẹ̀ lẹ́nu àwádẹ ẹlẹjẹ pẹtẹ báyìí ṣé bí ìran Yorùbá ṣe máa wà lójú kan tá a máa sọ̀rọ̀ lélẹ́yìí ṣé bí ìran Yorùbá ṣe fẹ́ wà tá à ní sún síwájú táwa gan tiẹ̀ ní dìfẹ́ǹdì ilẹ̀ wa ṣé bọ́mọ Yorùbá ṣe máa wà nínú groups lóríṣiríṣi tó ṣe pé storyteller la máa sọ
tó ṣe pé ẹnu lásán bíi ìtajàkàrà. Àkọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ sọ pé àìtí rẹ̀ ní tó fẹ́ ṣáájú wa, òun dúró pé kéèyàn ṣáájú ẹ̀. Ọmọ Adéyẹmọ tó dìde lánàá tó ṣáájú everybody, kí lẹ fi san? Ṣebí bàbá tèmi wà ńbẹ̀ kò lè ṣáájú, ìyá mi wà ńbẹ̀, ẹ̀gbọ́n mi wà ńbẹ̀ kò lè ṣáájú náà. Ọmọ Adéyẹmọ dìde ó ṣáájú gbogbo wa, kí lẹ fi san? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Adéyẹmọ ló lè. Àmọ̀kẹ́ Àdè ẹ káàbọ̀ sórí ètò, ojú òní tì yín. Kẹ́hìndé ẹ káàbọ̀ sórí ètò, mú kí yín. Ọmọ Adéyẹmọ dìde oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́sọ sí, ó lè ní, ó kówó jẹ, ó gbówó mì, ó ṣe gbá, ó ṣàwo, ó ṣe kòkó bàbá sásùn, ó ń bá Tinubu ṣe, ó ń bá pọlitíṣà ṣe, ó ń ṣe. Èyí tẹ́ ẹ̀ wá ṣe bẹ́ẹ̀, níbo lẹ gbé wa dé? Ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ọmọ Adéyẹmọ kówó jẹ, èyí tẹ́ ẹ̀ kówó jẹ, kílẹ̀ san tẹ́ ẹ fi san wá lórí irọ́ náà ní gbogbo ẹ̀. Ọmọ Yorùbá ọ̀rọ̀ máa bọ́ lẹ́yìn, wìrìwìrì yóò jáde síta. Ọmọ Yorùbá ìjẹ́ṣà àti ẹ̀múra ṣàmúra kalẹ̀ pẹ̀lú gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó mì. Abẹ́ rò pé gbà tí ọmọ wa tẹ́ ẹ sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí onídìí tí Tinubu débi tó yẹ kó dé. Ṣé ẹ rò pé ogun Fúlàní ti tán nílẹ̀ Yorùbá ni? Ṣé ẹ rò pé gbà tí Tinubu ti débẹ̀ wọ́n rọra sinmi fún 7 months fún Tinubu? Ẹ wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ síkoro lẹ́kìtì lẹ́ni àbánà kọ́ ni tí wọ́n tún dáná, wọ́n kidnap àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n yìnbọn fún mọ́tò rẹpẹtẹ. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká joyè ẹja nù kànga ká máa yí lójú kan. Ẹ jẹ́ ká sọjí, ẹ jẹ́ ká sun mẹ́ta tọmọ ẹ̀dá sùn. Àti pé àwọn ọba títí ó rẹ̀ ń pé patí làwọn ọba yẹn fẹ́ máa lọ, apá pati ara pati káwọn ọba dẹ̀ gba owó, ó rẹ̀ ń pé nǹkan táwọn nídìí nìyẹn. Àmọ́ ṣé mi mọ̀ pé tó bá délé ọba máa sá kàbàkàbà, ìjòyè á sá kàbàkàbà. Tẹ́ ẹ bá máa sọ, ẹ máa sọ pé ràn Yorùbá ò tètè ń jà, Yorùbá máa ń dákẹ́jà ni. Àwọn òwe yẹn àwọn ò fẹ́ máa gbọ́ sétí mọ́. Ibi tó bá yẹ kí Yorùbá ti jà kó ti sọ̀rọ̀, ẹ jẹ́ ká ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde, ẹ jẹ́ ká dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá, nítorí pé ibi tá a dé yìí wọ́n ti ń sún wa, ó ti kan ògiri báyìí. Tí kálukú ò bá lọ jẹ́ kí 36 ẹ ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé lánàá gbà tẹ́sà sí délùú tí gba ẹ̀sà sí lọ, ó tún kù ọ̀nà kí ló tún kù lẹ́yìn ẹ̀sà sí náà? Ìgbà ẹ̀sà sí ẹ náà ni tí àwọn ọmọ yìí tí wọ́n ya sí gbòòrò tí gbogbo ẹ̀ ń di kóró sí kóró. Baálé ilé máa di fìjìláńtì ọ̀sán gan. Àwọn obìnrin náà máa di fìjìláńtì, kò máa sẹ́ni tó máa lè dúró tí wọ́n sọ pé àwọn mílíọ̀nù ń bọ̀ o, ibi náà ń bọ̀ o, wọ́n ń bọ̀ níbí o, ibi náà ń gbà. Kálukú ló dọlọ́dẹ ládùúgbò. Ìgbà tí gbogbo ẹ̀ ti tú dáńdá, kálukú wọ́n ti fi dá ẹni tó ń gbowó nìkan. Ẹ jẹ́ kí kálukú pètò security sádùúgbò ẹ̀, nítorí pé wọ́n ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀. Tá a bá dá wọn dé, a tún máa mójútó, nítorí pé tó bá lu àwọn tán, ẹnìkan ló máa mú àwọn tó máa sú ẹnu àwọn. Òun ló wá mú mi tí mo fẹ́ play voice note bàbá wa kan tí wọ́n gbà wá nímọ̀ràn lórí ọ̀rọ̀ Yorùbá. Ìmọ̀ràn yìí tá a bá tẹ̀lé ó máa ṣe wá lóore. Voice note yìí kún o, bọ̀ máa fẹ́ ká farabalẹ̀ gbọ́, a dẹ̀ máa sọ̀rọ̀ lábẹ́ ẹ̀ náà. Abdulwakil Alade Adéọlá, àwọn tiwa nìyẹn. Ojú òní tì pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. Kẹ́ ẹ farabalẹ̀ kọ́ ẹ gbọ́ voice note yìí, kẹ́ ẹ dẹ̀ bá mi pín káàkiri. Kẹ́ ẹ mọ̀ pé a ti sùn, à ń sọ fún yín pé kẹ́ ẹ jí látijọ́ yìí. Ìkápá tèmi ní ni mò ń ṣe yìí. Ká tiẹ̀ sọ pé lójú àwọn míì tí wọ́n ti gba wèrè mẹ́sìn tọpọlọ wọ́n ti dàrú. Wọ́n á ní tí mò ń ṣe ò ní mínì. Tó bá máa ní mínì tí ò ní ní mínì, ó dìgbà náà. Kí gbogbo wa, ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa, ilẹ̀ kí bàbá mi tí wọ́n gbé ọ̀rọ̀ ìwọlé, wọ́n ní òótọ́ ọ̀rọ̀ bí sọ̀kùsọ̀ ló ṣe máa ń rí. Màá bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ àwọn Christian tí bàbá wa tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n fi kún ọ̀rọ̀. Ṣé rí àjẹ́ndà Fúlàní mo tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá nìyẹn o. Kò kan bóyá Christian ni ẹ́ àbí Christian ni ẹ́ àbí Muslim ni ẹ́ àbí oníṣẹ̀ṣe ni ẹ́. Ohun tó kan Fúlàní ni wípé kí wọ́n gba ilẹ̀ Yorùbá. Ẹ̀dìyẹn mú ẹ̀ṣẹ̀ lé ní. Ṣé rí àtiwọ́ tó jẹ́ Christian o, àtiwọ́ tó jẹ́ Muslim o, àtiwọ́ tó jẹ́ oníṣẹ̀ṣe o, pàápàá jùlọ tó jẹ́ Muslim tí wọ́n ń dùn pé wọ́n ń ja ìjà ẹ̀sìn fún yín ni tó bá ti sọ di Muslim ẹ̀sìn yín máa gbòòrò sí irọ́ ni o.
irọ́ tó jìnnà sóòótọ́ pátápátá gbáà ẹ máa fetí gbé pé Fúlàní wọn ò mọ ẹnì kankan ní ẹlẹ́sìn Muslim lẹ́yìn ara wọn kọ́kọ́ ti yẹn mú o ìyẹ̀wò tó jẹ́ Muslim tínú ẹ̀ dùn ó ní òjò ń pa iyọ̀ oníyọ̀ orí ti gbàgbé wípé tí òjò bá dá òrùn ló máa kan o tó bá nú ẹ bá ń dùn sí pé wọ́n ń pa àwọn èèyàn kan rántí o minority ni wọn náà máa jẹ́ nígbà tó bá dìgbà yẹn o Fúlàní ò dẹ̀ mọ ẹnì kankan lẹ́lẹ́sìn Muslim nígbà tí wọ́n dé ilẹ̀ Haúsá kó tó di wọn gba ọba Haúsá gbogbo ilẹ̀ Haúsá gbogbo ọba pátá ni wọ́n pa tán ní pé Muslim táwọn ń ṣe kò tọ̀nà ojú tán fún àwọn Yorùbá Muslim náà nìyẹn o tó o tí ní ẹ bá dùn pé bóyá àwọn Fúlàní kan ń jà fún yín tó ń tan àwọn tẹjọ ń ṣe gúrùpù jẹ torí mo gbá táwọn kan sọ pé torí kan bàbá sọ Muslim di oníṣẹbọ ló ṣe wá ṣe Yorùbá nation ọ̀rọ̀ yẹn wà lọ́wọ́ mi torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kan tá à ń ṣe wọ́n rò pé bóyá ìjà ẹ̀sìn ni ìjà tó wà ńlẹ̀ yìí kò ń ṣe ìjà ẹ̀sìn o láti ẹ̀ kò gbọ́ mi. kó tó di pé bàbá mi máa mọ̀rọ̀ jìnnà máa sọ̀rọ̀ ní àárín ẹ̀ ṣe gbọ́n tí wọ́n sọ àkọ́kọ́ náà wọ́n ní iṣu atẹnumọ́ràn kì í jóná ọ̀pọ̀lọpọ̀ tó wà ní Islam lẹ́nìí tí wọ́n bá rí àwọn ọ̀ràn Fúlàní tí wọ́n ń pa tí wọ́n ń dààmú gbogbo wọ́n á sọ pé wọ́n ń jà fẹ́sìn ni wọ́n ń jihad tàbí kí wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ ṣe mítìn pé tá a bá ti gbalẹ̀ Yorùbá o Islam nation ló máa jẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọ pawọ́pọ̀ tẹ́ ẹ pààrọ̀ yírun lórí ilẹ̀ wọ́n á pa ẹ̀yin náà nítorí pé ẹni bá pani nípadà ìdà náà la ó fi pa ẹnì ṣó ń lẹ̀ bàbá mi. wọ́n tó ní PDP ni ẹ́ tó ní Labour ni ẹ́ tó ní APC ni ẹ́ kò ṣèjà lóṣèlú o àti PDP o àti APC o Fúlàní ò mọ ẹnì kankan tó jẹ́ PDP kò mọ ẹnì kankan tó jẹ́ APC o so kó má tan ara ẹ jẹ pé bóyá torí pé ẹ̀yin olóṣèlú kan nínú ẹgbẹ́ kan ló wà everybody ni Fúlàní máa wáì àbọ̀rọ̀ náà sọ fún wọn lóàbí tó bá dénú ìyá dòdìdí tá a bá tètè gbé ìgbésẹ̀ sí tó jẹ́ pé ìjà fẹ́ afẹ́ ṣe kinní kan àwọn àbúrò wa ẹ̀yin ṣe kárí mi kan sáà sọ pé nínú wa wájú ó náà gbogbo wa ṣe ń bá kiri in the next 3 years Yorùbá race will be extinct ó máa di ohun ìgbàgbé táwọn adẹ́ni gbàdúrà kọ́ lọ́ máa jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà kọ́ ló lè ṣe o àdúrà kan lè ràn wá lọ́wọ́ ni ọmọ tó bá ṣípá òun náà nìyá ẹ̀ ń gbé ṣẹ̀ṣẹ̀ rí àwọn Christian yẹn àti wọn ò tiẹ̀ àwọn ti lọ torí tí wọ́n bá rántí ni Israelite gan tí wọ́n ní God of Israel ni wọ́n ń jagun lọ́wọ́ báyìí so ìwọ tí wọ́n wá jẹ́ Christian tó wà pé Ọlọ́run bá wa ṣe Ọlọ́run náà ló máa gbà wá Ọlọ́run ń gbàgbàkúgbà o kẹ́ẹ̀dẹ̀ rántí ẹni tó bá jagun tó bá ṣẹ́gun olónílẹ̀ o ó wà nínú òfin àgbáyé bẹ́ẹ̀ tó gba tó jẹ́ pé à ń tanra wa jẹ́ ẹ rò pé ẹnìkan là ń tàn pé ṣáàjà máa tàn wọ́n Ọlọ́run ṣe àwọn ẹlẹ́sìn mi ló fẹ́ gbà Ọlọ́run ṣe Christian lèmi àwọn Israẹli kan máa dìde fún ẹ kò sẹ́ni tó máa dìde fún ẹ wọ́n á pa everybody plan Fúlàní nìyẹn o wọ́n ń tẹ̀lé agenda ti Usman Fodio òfin sílẹ̀ fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa ni wọ́n mọ̀ o ṣùgbọ́n torí nǹkan tí wọ́n fẹ́ jẹ tí wọ́n rò pé àwọn máa escape níta wọn kò kàn wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ní pálí ìlú méjì lọ́wọ́ wọ́n lówó tí wọ́n fi kọ tíkẹ́ẹ̀tì tí wọ́n á sá lọ so kò sí pé bóyá wọn ò mọ o gbogbo àwọn báyìí náà ni wọ́n mọ nǹkan tó ń lọ ohun tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn kò ṣe mistake o ẹ wá tiẹ̀ jẹ́ ká wò ó wọ́n ní wọ́n ń pa 30,000 Yorùbá wọ́n ń pa 50,000 Yorùbá ẹ wo ìdílé kan tí wọ́n parun ẹyọ ẹnìkan tí wọ́n pa yálà ọkùnrin àbí obìnrin ni in the next 20 years ṣe mọ̀ pé ẹni bẹ́ẹ̀ náà ti ṣe marriage àti máa bí ọmọ ẹ wá wo iye ọmọ tí tiẹ̀ náà máa bí torí àwọn akáwọn pé èèyàn méjì ni wọ́n pa èèyàn mẹ́ta ni wọ́n pa ìdílé kọ̀ọ̀kan ni wọ́n ń parun lọ́jọ́ kọ̀ọ̀kan tí Fúlàní bá ti ń pa ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n dàbí iye wa ò sọ sí i níwọ̀n lé wá kúrò lójó yẹlé bàbá ẹ̀ Fúlàní ti gba gbogbo inú igbó wa pátápátá àárín ìlú lókàn tí wọ́n fẹ́ bọ́ sí báyìí tó bá dẹ̀ ti ń bọ́ sí àárín ìlú yẹn fèrè dún nìyẹn ìgbà ìlànà tó mọ̀ kó má wàá jẹ́ pé ìgbà tí òkété bá dé gba látẹ tó gbàgbé àbòsí tó wá káwọ́ lérí torí àwọn sọ́nsìn àwọn kan tẹ̀ máa bá àwọn ọmọ yìí yẹn pé wọ́n ń para wọn ṣé kò wá sàn kí wọ́n para wọn ń sìn kí wọ́n dẹ̀ gbára wọn àti ìrandíran wọn sílẹ̀ lọ́wọ́ ewu ọjọ́ iwájú àwa táwa para wa ṣé wọn ò pa wá gbogbo nǹkan tí wọ́n bá wa dánwò ní ilẹ̀ káàrọ̀ òjìire wọn ò lè dán láti ẹ̀wọ́ lẹ́yìn ibò mọ́sìn o ṣùgbọ́n àwọn aláìmọ̀ kankan wọ́n á máa tako àwọn yẹn. ẹ ṣé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ìran Yíbò tí wọ́n bá para wọn tán ta ló máa kù lórí ilẹ̀ wọn tí wọ́n yé wọn wọ́n ń jàjà sílẹ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó ń bọ̀ ni ẹ wá wo àwa Yorùbá adẹnu sílẹ̀ àmójútó nǹkan kan ṣé àwọn ọba gbégbèsè pé ànínú gbó wa security gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣéjọba tá a ní yìí Tinubu ṣé wọ́n gbégbèsè pé security gbọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn gbogbo alalajú sílẹ̀ là ń wò ṣé ẹ mọ̀ pé àwọn pípù yìí ihun tó ti mú tí wọ́n bá ti lè rí inú igbó kọ́ńkà wọ́n ti kọ́ńkà inú igbó ìgboro rọrùn nítorí pé àwọn náà pọ̀ jù nínú sójà àwọn náà pọ̀ jù nínú àmì àwọn náà pọ̀ ní gbogbo air force tó wà ẹ wá wo ibi tá a ti bára wa ojú tó yẹ ká ríran òun la fi ń tẹ̀lẹ̀ ẹni tó tún dìde tó tún fẹ́ gbà wá wọn ló lè ní ó kówó jẹ ìjẹ́ tó bá di horo sí horo ọ̀pọ̀lọpọ̀ ló wà nílùú tó safe àwa tá a wà nílé àwa la máa forí kò kólódùmarè jọ kó má yẹ kárí wàhálà ìdààmú tó máa ju tiwa lọ ká má rí àwọn ṣáà máa mójútó ni àṣìṣe tó ẹnì ṣó ń lẹ̀ bàbá mi.
wọ́n ṣe kìnnìkan nígbà tí wọ́n wá pa wọ́n sì mọ́ tí wọ́n ti pa wọn tó jẹ́ pé kò lọ̀rọ̀ sí jófin ṣùgbọ́n àwọn kò lọ̀rọ̀ sí ààrẹ tiwa torí pé kí wọ́n lè rí ibi sápamọ́ sí. ẹ jẹ́ ká pe àjọ tó ní rònú o àwa ọmọ Yorùbá ohun tó tẹ̀ máa ń dùn mí jù ni pé ẹ̀tàn táwa ń tanra wa tá a rò pé nìkan là ń tàn Yorùbá ló gbọ́n jù a máa gba ilẹ̀ wa lọ́la láì jagun a máa gba ilẹ̀ wa lọ́la láì tàjẹ̀ sílẹ̀ tá a lẹ̀ ń tàn. tí wọ́n bá ní wo òdò àsopá òdòyàwó àsopá tásopá bá dóyàwó ẹ̀ ń kọ́ tí wọ́n bá ní wọn ò jagun tí wọ́n ṣe ń pa wá èyí tógun bá ṣẹlẹ̀ ńkọ́ kí ló fẹ́ ṣe ó dàbí pé àwọn tá à ń pè ní àgbààgbà gan wọn ní àròjinlẹ̀. bàbá mi ìyí tó ń ṣẹlẹ̀ yìí tiẹ̀ ó ti jogun lọ ẹ wo àtìgbà tí wọ́n ti ń pa ìran Yorùbá kó tó di pé ọmọ Adéyẹmọ dìde ẹ wo àtìgbà tí wọ́n ti kidnap ìran Yorùbá kó tó di pé gbogbo wa ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí o wọ́n jiyàn gbé ń bí o silent ni nǹkan tí wọ́n ń ṣe kó tó di pé bá kó di nǹkan ńlá báyìí àfogun yìí tí wọ́n ń ṣe ìṣe kì í ṣogun àwọn ti rẹ́ẹ̀dì ogun àwọn tí ń báran Yorùbá jagun ti pẹ́ ìran Yorùbá ni ò sọjí àwa láàjì tó yẹ pé ojoojúmọ́ la fi ń ṣe patí ojoojúmọ́ la fi ń lo òde mo wo fídíò kan bí mọ̀ntẹ́nì yẹn ń ṣe ó ń ká leather box ló ń ká fáwọn ẹgbẹ́ tí wọ́n bára aṣọ tàbí nǹkan kan ṣé ẹ mọ̀ pé èyí tó yẹ ká fi ronú kí Yorùbá ṣe patí ni. pépà làwọn máa fi ṣe àwọn kàwé ó kàwé lójú ìbọn ó dà kórí ẹ dàrú ojú ìbọn ojú náà léwùrà ń wúrun ló ti sọ pé pòfẹsọ ni ẹ ló ti máa sọ pé bẹ́ẹ̀ ó kàwé kan wọ́n á fìbọn tú gbogbo òfin ẹ̀dá lẹ̀ gbogbo ọpọlọ tó kówé ẹyẹ sí wọ́n á fìbọn tú sílẹ̀ ìgbà yẹn la máa tó gbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ sínú pé Yorùbá ń jagun bí ẹrú wọ́n máa fi àwọn òwe kan tan ara wọn jẹ ìṣẹ̀lẹ̀ tó yẹ kí wọ́n mú bí iṣẹ́ pé kí la fẹ́ ṣe tí wọ́n ṣe ní gba ilẹ̀ bàbá wa wọ́n máa tan ara wọn jẹ wọ́n máa péjọ mẹ́sàn-án mẹ́wàá wọ́n máa tan ara wọn jẹ gúrúgúrú wọ́n máa fi ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe tí ó tó ti outdated wọ́n máa fi tan ara wọn jẹ lọ́rùn pé bóyá ẹnìkan làwọn ń tàn nígbà tó bá dìgbà yẹn dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè ni àtiwọ́ tó ń tọ̀yàn àtẹni tí wọ́n ń tàn àtiwọ́ tó rò kó ń tẹ nìkan ó jọ máa bọ́ ní kálukú ni ìdí òye wa nìyẹn Fúlàní tó fi òkè ọya sílẹ̀ tó wá sí ilẹ̀ bàbá ti yín tó dẹ̀ ń pa yín tó ń ti yín gbé wọ́n ń gbowó lọ́wọ́ yín wọ́n lé gbogbo àgbẹ̀ lóko ọ̀pọ̀lọpọ̀ àwọn olókìkí ni wọ́n ti pa síbẹ̀síbẹ̀ náà pé Ọlọ́run máa gbà wá Ọlọ́run bá wa ṣe ẹ̀yin ìjọba ṣẹ̀dí pé àyè. àníṣe Ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ wá bá wa ni Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ wá bá wa ṣe ó ti dá wa sínú ayé àwọn ìwọ tí o bá mọ̀ pé o ní kápá láti ṣe nǹkan fúnra Yorùbá dìde kó o ṣe lásìkò ọmọ Adéyẹmọ nìkan kọ́ lọ lódùmarè torí ẹ̀dálẹ̀ Yorùbá Ìgbòho nìkan kọ́ lọ lódùmarè torí ẹ̀dáràn Yorùbá ìwọ míì Sunday Igboho ọ̀gá tí wàá dẹ̀ ti sọ náà pé kì í ṣòun nìkan lòun fẹ́ gba Yorùbá nation àgbájọwọ́ òun la fi ń sànyà gbogbo ẹni tó bá ní kápá ẹ dìde nítorí pé ó ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀ kádẹ̀ tún mójútó ọ̀rọ̀ yìí ti ń kọjá bẹ́ẹ̀ o kò sí ohun tíjọba fẹ́ ṣe fún yín tó bá ṣẹlẹ̀ tán àwọn ìjọba máa gbọ́n pálí wọn á sá lọ ó máa di pé tó bá kọjú sí ẹ kó tá tó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá tún kù wọ nìkan kó tèrò ara ẹ pa ẹ wò láàrin ìlú bẹ́ẹ̀ bá wọ mọ́rúwá àgbákò wọ́n á jí yín gbé wọ́n ti wọ àárín ìlú kì í ṣe pé bá pé wọ́n ẹ̀ṣẹ̀ ń múra àti wọ̀lú bẹ́ẹ̀ ni o Àmọ̀kẹ́ Adé ọ̀run máa wó ni ọ̀run ń yabọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan àmọ́ bẹ́ẹ̀ kí gbogbo wa ká tètè ká gbárùkù. òǹgàn ló ń dà wá láàmú àwọn kan tẹ̀ tún wá mú àṣà kan sìn ayé Buhari ni ayé ìta ni bàtà pa ojú apá bàtà pa jẹun etí ẹ̀ nítorí o jẹ́ kó wà lórí oyè Fúlàní òòrùn ẹ wo kẹlọ jáwó lọ́wọ́ dìde kó máa bọ̀ lórí oyè yẹn tẹ́ ẹ̀ bá ti múra láwọn fẹ́ ọmọ wa bìjì bẹ̀rẹ̀ ló wà ń bẹ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ gan tí ò bá sọ̀rọ̀ wá pa tó tán torí nǹkan tá a fi ń tanra wa jẹ nìyẹn láyé ọmọ wa nígbà tá a yé ọmọ yín yẹn tó bá wá pa yín tán wà á mọ̀ pé ọmọ ẹ̀yẹn gan á sá lọ if care is not taken torí wọ́n ní kékeré la ti ń pè kàn lóko tó bá dàgbà tán apá ò ní ká a ṣe ń sọ́n sìn àwọn kan ò rí nǹkan tó ń bọ̀ wọ́n rí bí eré wọ́n rí bí àwàdà kò ń ṣeré o kò ń ṣe àwàdà ẹkún dẹ̀ máa ń gbọ̀n mí gbà míì torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn kan torí àìlórí ìrògbé bí a tó ṣe wà Nàìjíríà yẹn òun ló mọ ní ìsìjú irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o àwọn nǹkan kan wà táwọn kan mọ̀ tí wọ́n sí Nàìjíríà tí wọ́n tó wà Nàìjíríà ò mọ̀ tó ti ẹ̀kọ́ júrí tó fẹ́ ti bọ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀ nípa díẹ̀ yìí èmi akọ̀rọ̀ wá ní o ìwọ̀nba wa tá a bá mọ̀ wípé ilẹ̀ bàbá wa yìí ó sì jẹ́ wá lógún tá a fẹ́ kí wọ́n gbà á ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kéde ká máa ṣàlàyé fáwọn tí ò tí ì yé kóníkálukú máa múra sílẹ̀ torí àwọn kan gbọ́ òun yìí sí wọn pé wọ́n ń pé ogún ní o Ọlọ́run má já wa orógún o wọ́n bú yàrá wọn bú bàbá ẹ lọ́jọ́ kú ẹ ti pé ó yẹ ni tógun bá wá dé gan kí ni ò bá ṣẹlẹ̀ olóko ò lè lóko olódò ò lè lódò ó dẹ̀ ń pariwo pé òfegun òòrùn jẹjẹ òrí mu òrí náà òrí lò títí ò dá accident ṣẹlẹ̀ gbogbo pátápátá ló ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan aláburú nítorí wí ní 10 years ago Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ àwọn tó wà lára àwọn tó ń lọ má jẹ́ ó ṣẹlẹ̀ sáwọn ti ṣẹlẹ̀ sí wọn kó lè mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ẹnu yẹn ò wúlò mọ́
àìmọye Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa ní irú ẹ̀ mọ́ o irú ẹ̀ repeat rẹ o níta tó máa gbọ́ tó bá ti dijọ́ kejì náà ni pé ní irú ẹ̀ mọ́ o kó tó dilẹ̀ ṣú ọjọ́ yẹn rí àtúnṣẹlẹ̀ o kó lè mọ̀ pé gbogbo yẹn ò work mọ́ bí kò ṣe pé kí gbogbo wa káwa náà dìde sórí ẹsẹ̀ wa ká pé kojú ìpèníjà nítorí àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la ṣùgbọ́n tá a bá ń wò pé Ọlọ́run á tún bá wa ṣe Ọlọ́run ló lè gbà wá o heaven helps those who help themselves ẹni tó bá ràn ẹ́ lọ́wọ́ lọ́wọ́ ràn lọ́wọ́ o tó bá jókòó síbẹ̀ ibẹ̀ ní kó á ká ẹ mọ́ o wọ́n á pa ẹ́ dànù tefetefe Fúlàní ò mọ ọgbọ́n tó ń sọ yẹn o àwọn wá láti parun ni o wọ́n wá láti jalè wọ́n láti gba ilẹ̀ yín ni tí gbogbo language tó ń sọ yẹn wọn ò fẹ́ mọ̀ lẹ́yìn pé kí wọn náà kó ṣe kí ni fire for fire nítorí wọn Fúlàní nìyẹn o wọ́n ti gba ilẹ̀ Haúsá pátá Benue àti Plateau ni problem wọn báyìí wọ́n ti mọ̀ pé àwọn ò lè ráyè nílẹ̀ Yíbò Yorùbá ni wọ́n wá dojúkọ o tẹ bá dẹ̀ rántí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó mọ̀ rántí máa sọ pé nígbà yẹn pé wọn bí wọn dáa náà tí náà nìkan yà ti máa ṣe wọn tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ikú tó ń pa ojú bẹ́ẹ̀ yìí ní ló pa fún ni o wọ́n ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá báyìí o kò sẹ́ni tó lè sùn kó forí lé sùn ká ojú ọlá kan fi ń sọrí lókù síbẹ̀ ló wà á ti ní múra àtúnwáwí àwọn 419 ológun náà wọ́n sọ pé agbára bàbá wa la gbẹ́kẹ̀lé 419 tó wá pọ̀ lẹ́rẹpẹtẹ irọ́ torí kí la fẹ́ jẹ kí la fẹ́ mu pé gbogbo tó ló fẹ́ jẹ yẹn ìbọn ni wọ́n fi tu ní fún tiẹ̀ gan lò wá mọ̀ wípé ẹni tó bá ní nǹkan gidi àsìkò kan náà ń fi nǹkan pamọ́ tó bá ní nǹkan tó ń jẹ fún àwọn èèyàn ládùúgbò rẹ ẹ kóra yín jọ mẹ́wàá 20 ládùúgbò kọ̀ọ̀kan má dúró dẹni kankan tó rọ́pọ̀lọpọ̀ ní dídìrín tó sì rí lóko bóyá nìkan ló máa wá gbá fún ní mẹ́sàáyà bí kan kò sí mẹ́sàáyà tó máa gbà ẹ́ ẹ̀yin tẹ́ kóra yín jọ ní gbogbo bí tẹ́ bá wà ní gbogbo àdúgbò yín má retí pé nìkan ló máa kọ́pa fún ẹ dáwó lára yẹn rọ̀pá ẹ̀mí yín àtàwọn ẹ̀mí ìran tó ń bọ̀ àtàwọn fámìlì yín lẹ fẹ́ sọ tó bá retí pé nìkan ló máa gbà ẹ bàbá kan ní lídà rẹ kìnnì kan ní lídà rẹ òun tanra ẹ jẹ ni àbí táwọn kan bá ń sọ fún ẹ pé ẹ jẹ́ káwọ́ gbéra ká máa wò wọ́n ká máa wò tí wọ́n bàjá wọn bàjá bì kankan ìyá ló fi ń jẹra ẹ àpapọ̀ ni wọ́n pa ẹ́. so ìmọ̀ràn mi sí oníkálukú ni pé oníkálukú ládùúgbò wa níbikíbi tá a bá wà kò sí àdúgbò tí ò sí bọ́ọ̀ tí ò sí àwọn láńlọ́ọ̀dù àwọn baálé ẹ kóra yín jọ pé ọdẹ lẹ fẹ́ ṣe ní mẹ́sàn-án mẹ́wàá tó bá owó tó kù tẹ́ fi jẹun ẹ̀yin náà ẹ lọ ra àwọn ọ̀pá ẹ wá bí tó ti ń gba láńsẹ̀nsì àwọn tó wọ́n ń ṣọdẹ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wọn ẹ fọ́ọ̀mù fìjìláńtì ládùúgbò yín kẹ́ ti mọ̀ pé ìjọ tó bá dojú ìjà ẹ̀yin náà láwọn èèyàn bíi mélòó kan tí ó dìde pẹ̀lú àwọn pé wọ́n ti ń pa wá o ẹgbàá ẹ̀yin ìjọba o báwa máa ń jẹ àwọn wọ́ríọ̀ kí wọ́n máa bọ wọ́ríọ̀ ewu ló ń bọ̀ ládùúgbò tiẹ̀ tí wọ́n pa wọ́n tó wá sí ládùúgbò tiẹ̀ lẹ́tọ̀ ládùúgbò tiẹ̀ tí wọ́n máa pariwo wọ́ríọ̀ kan wọ́ríọ̀ wèrè ewu ló ń bọ̀ àbí kó ní kálukú níbi tó bá wà ìwọ ni wọ́ríọ̀ àdúgbò ẹ má dúró de wọ́ríọ̀ kankan ń tààmọ̀ láàmọ̀ èèyàn mẹ́ta ò lè dúró méjì. bẹ́ẹ̀ni. Be your warrior in your area. Protect your area. Protect lives and properties in your area is very important. Ṣùgbọ́n tá a bá ṣe ń tanra wa ẹ̀kíní kan ló lè ṣe ní wàá bọ̀ ọjà lẹ́kìtì ní wàá bọ̀ ọjà lóńdó ní wàá bọ̀ ọjà nìbàdàn àbí dúró síbẹ̀ tí ò gbọ́n ni ìbọn ló máa kọ ẹ̀ nígbà tó bá tú ìbọn sí ẹ lára orí ẹ̀ á pé wọ́n mọ̀ wípé ilẹ̀ yìí àwọn kan náà jà fún táwọn fi ń jẹ́ Yorùbá lẹ́nu Fúlàní òmùní kékeré o wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá pátá wọ́n dẹ̀ pa everybody àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti oníṣẹ̀ṣe o tó wà lọ́kàn wọn nìyẹn o àwọn tó ń wà ní Ìlọrin àni wọn tiẹ̀ máa ń ṣe mí torí àwọn ti rò pé bóyá àwọn ti gbáyé ìlú kan tí àlùjọ náà ìlú kan iná ẹ̀yìn tanra yín jẹ ni o Fúlàní orí yín wọn wá fàbọ̀ sí ẹ̀yin ò mọ kankan ṣé kò tẹ̀ yẹ kẹ́ ẹ ti gbọ́n ni ṣé Tàkànjá ò kọ́ wa lọ́gbọ́n ni ṣáà gbọ́ ìtàn tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ni wọ́n ṣe gba ogun ilẹ̀ Haúsá mọ́ wọn lọ́wọ́ tí wọ́n pa ogun ọba wọn tó jẹ́ pé ẹ̀mí àni wọ́n jẹ́ sìn àwọn kan tún gọ̀ débẹ̀ sí tó jẹ́ pé wọ́n ti ilé wọn ti rà wọ́n tún dúró de pé tí wọ́n bá pa ogun àwọn tẹ́ni kí wọ́n pa yẹn tán orí yín ni wọ́n ń fàbọ̀ wá bà ẹni tó bá gbọ́ ìtàn kan ìgbà táwọn kan lọ sójú ogun ó wá pe àwọn èèyàn kan nínú ìlú yẹn ó ní ẹ bá wa pa àwọn èèyàn yín á fi yín joyè inú wọn wá dùn wọ́n pa àwọn èèyàn wọn fúnra wọn nígbà táwọn tó fẹ́ jagun yẹn dé olórí ológun yẹn wá ní ẹ pa gbogbo àwọn eléyìí náà àwọn náà ràn wá lọ́wọ́ tó ń bá pa gbogbo àwọn èèyàn wọn ó wá ní pé sẹ́mọ̀ pé lórí ibú làwọn eléyìí àwọn eléyìí náà wá padà gbàbọ̀dé ẹ pa gbogbo wọn àwọn tán lè pa ìran wọn so ìwọ́n tí wọ́n bá ń dùn sí pé àwọn ìran kan bá pa àwọn kan Ìlọrin ní ẹ mùsùlùmí ní ẹ kìrìsìtẹ́nì ní ẹ oníṣègùn ní ẹ. ìhun tá à ń sọ fún yín nìyẹn wọ́n ti lè gbé yín lákàdìbò àbí báwo náà ṣe ń pè ṣákàdìbò ni àbí báwo náà ṣe ń pè bí akádìmù ni wọ́n ti gbé yín ní mága wọ́n ti sọ fún yín pé tí wọ́n bá gbalẹ̀ Yorùbá ìpín tẹ́ máa pín nínú ẹ̀ wọ́n máa padà pa gbogbo yín ni nítorí ẹni tó bá gbàbọ̀dè fúnra ẹ̀ dandan ni kó gbà fún oníran ìwọ tí wọ́n ránṣẹ́ dé tòrutòru síran ọmọ aládé lọ́wọ́ yìí tó o dẹ̀ ń jẹ tí ẹ wá sásá bẹ́ẹ̀ sìn tá nítorí pé ẹ̀sìn ẹ̀ ń dìfẹ́ǹdì ẹ̀sìn yín pé tí wọ́n bá ti gbalẹ̀ yìí wọ́n á pa ẹlẹ́bọ wọ́n á pa gbogbo wọn Islam á lè máa jẹ́ ilẹ̀ yìí ṣé ọba tó ní wá tó dá kálukú lórí ìrànràn kò mọ ohun tó ń ṣẹlẹ̀ ń sọ yẹn wọ́n máa padà pẹ̀yìn náà ni àmọ́ ṣá gbogbo ète yín lórí ìran ọmọ adúláwọ̀ asán ló máa jẹ́. níṣẹ̀ṣẹ̀ ni àwọn kan bá yẹ pa àwọn èèyàn kan tó bá balẹ̀ ẹ̀ tẹ́jọ́ máa gbàgbé ẹ ṣe tá lọ bá lọ àbọ̀ ń fò wá bá ẹ ṣe mo dúpẹ́ Ọlá Àjàlá God bless you my brother. so mo rọ̀ wá mo bẹ̀ wá gbogbo wa pátápátá ká dẹ́kun ọ̀tẹ̀ ká dẹ́kun lára ká sọ èyí tó ń jó gidi ọ̀rọ̀ tó lè ràn wá lọ́wọ́
ó náà ní pé ní gbogbo àdúgbò tá a bá wà ká má fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹ má dúró dẹ nìkan pé olóńgbò wá gbà ẹ́ pé orí gúrùpù kan la wà wọ́n káwọn wọ́ríọ̀ kan jọ jẹ́ wọ́ríọ̀ ní àdúgbò rẹ múra yín ní 10 ní 20 nínú àwọn bá ń pa yín lóńdó tó ń ṣe ránṣẹ́ pọ̀ fún wọn bọ̀ láti Ìbàdàn tó sọ pé àwọn wọ́ríọ̀ wa ń bọ̀ ó tanra ẹ̀jẹ̀ ni o wọ́n á fi pa ìpàkùpà. bẹ́ẹ̀ ni Àmọ̀kẹ́ Àdè kò sí rọ́ǹbẹ̀. Lágbájá ni ò bá wa dá sí níbo ló wá wà olórí olóyè tó yẹ kó bá wa dá sí wọ́n pa ẹgbẹ́ nìyẹn o òkun tiẹ̀ nìyẹn òfin kú ṣèbàjẹ́ nìyẹn o. ìmọ̀ràn mi sí ẹni wípé atọ́kùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ẹ pàjọ tó ní ròònù nínú gbogbo àdúgbò yìí kẹwàá wò bóyá wọ́ríọ̀ náà ní wà gbogbo àdúgbò ẹ má ṣọ̀lẹ mọ́ ẹ má ṣojo mọ́ ẹ má tara yín jẹ mọ́ ojú yìí ti pọ̀ jù bí Yorùbá pa Yorùbá wọn pa báwùsá bá pa Yorùbá wọn pa wọn máa pé Yorùbá ò jáde bí ẹrú nínú bá fi Yorùbá tán sódì ìgbà tó máa pa yín tẹ bá pẹ ẹyọkan kí ló tó bí yín bí gbogbo àwọn ọ̀rọ̀ yóò máa ń rún mínú tó fi máa ń tanra wọn jẹ Yorùbá ò tètè bínú wọ́n ń tàn wá ni kékeré láti pé kan rògbò tó bá dàgbà apá ò ní ká Yorùbá wo ni òun tètè bínú wọ́n pọ̀ ọmọ ẹ wọ́n pàyàwó ẹ wọ́n gbé wọn lápá méjèèjì ó dàgbà olùfẹ́ bínú tell me inú tó bá fẹ́ bí ṣe ètè bínú yẹn sì ni o ẹ gbàgbé pé ẹnìkan ló ṣètì bẹ̀rẹ̀ tó wà ń bẹ́ o a sá lọ a kù yín akẹlẹ́dà yín tí Yorùbá ò bá fẹ́ parun lórí ilẹ̀ ìpẹ́ àsìkò lélẹ̀ fún wa o ká pàjọ tó nírònú ọba kan bá wa dá sí kò sí nǹkan tó kọba ẹ̀yẹ pé láti ládùúgbò yẹn náà ṣèpàdé ẹ máa fọwọ́ mẹ́rẹ̀ wá jẹ àwọn ọ̀pá kéékèèké àwọn kéékèèké náà bá fi lè gbára yín lẹ̀ má retí pé ọlọ́pàá kan ló máa gbà ẹ́ lẹ̀ àwọn Fúlàní ti gba ọlọ́pàá wọ́n ti gba sójà wọ́n ti gba gbogbo oúnjẹ Nàìjíríà tó o bá ti lè jà fún rẹ kò sí jà fojú o kò sẹ́ni nǹkan tó fẹ́ jà fún ẹ gbogbo àtàwọn gbọ́kànlé pé ọlọ́pàá ni ọlọ́pàá mélòó nínú gbogbo àwọn Boko Haram tó ń pààyàn nínú gbogbo àwọn Fúlàní mélòó lórí tán ti sọ pé kán lọ́pàá wọn nípa wọn ní wọn fún wọn ní amnesty kan lọ sí London wọn dà wọn pọ̀ mọ́nú sójà wọn dà wọn pọ̀ mọ́nú ọlọ́pàá torí àwọn tí wọ́n á máa ránṣẹ́ dé tòrutòru náà nìyẹn gbogbo ẹ̀ làwọn ti ní ìmúra sílẹ̀ fún ẹ lọ wọ Afghanistan ọgbọ́n tán ló ń bẹ nìyẹn orí ìwà òde tí wọ́n á pé gbogbo àwọn tó ń jẹ́ terrorist náà padà kó sínú sójà Afghanistan ìgbà tó gúndé ńkọ́ wọ́n kọjú dá sí àwọn sójà Afghanistan ní tí wọ́n ń ṣe fáwọn náà nìyẹn ṣùgbọ́n orí àwọn èèyàn wà tó pé àwọn ọlọ́pàá àwọn go to police station àwọn fún yín nọ́mbà àwọn army wo ló fẹ́ pè army gan tó jẹ́ pé òun gan wọn ti ní kó pa already ẹ jẹ́ àpàjọ tó ní ìrònú ni o tá a bá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun má dúró dẹni kankan bóun ló máa gbìjẹ má sọ pé onímẹ̀sáyà kankan Yorùbá nation now Yorùbá má tanra ẹ̀ jẹ ọwọ́ ara ẹni la fi tún ara ẹni ṣe tó o bá ti dìde fún ilẹ̀ bàbá rẹ láti gbàgbé pé bóyá Yorùbá nation kankan bì kankan correct ni o tọrọ ó máa ń korò ẹ má bínú bọ́rọ̀ igun o ẹ tó bá láǹfààní kó gbọ́ tán má dúró de pé mẹ̀sáyà ẹ̀ kan wà ń bì kan ẹ pé ẹnìkan àkànkúra wájọ gúrúgúrú ládùúgbò yìí tẹ́yìn náà lè ṣe wà ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kúkú oró ọ̀rọ̀ rẹ o bọ́n ṣe ń pa wálé kọ̀ọ̀kan yẹn ẹ̀yẹn wá wúye tí wọ́n á pa tó bá tó fi máa di the next 10 years pípa yẹn délélé ó tún mú ẹrù wá àwọn tó yẹ kó joni wá tẹ́lẹ̀ ẹnu nìkan lákan níjà fàkàǹkọ àwọn bàbá wa tó dé jagunjagun wọn jẹ́ èèyàn tí wọ́n lè kojú ogun ẹnu làwa tó kù ní àkànfẹ́nu tanra wá jẹ ní. bẹ́ẹ̀ bá ṣe lọ́nà ṣe ń sọ̀kò ẹ̀ o tá a bá tanra wá jẹ tán á bá ń bẹ̀ tí mo rọ̀ wá ẹ jẹ́ ká dìde fún ìpèníjà tó wà níwájú àwọn ọmọ káàárọ̀ oòjíire kò sẹ́ni kankan tó lè bá wa ṣe Ọlọ́run ló lè bá wa ṣe táwọn kan ò bá dẹ̀ gbìyànjú Ọlọ́run máa wò wá ràn ní ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ní o ní tilé toko àtẹ̀yìnbálẹ̀ a ò ní fojú sunkún ara wa àdúrà ní o àwa sọ nìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n bọ̀ wá ṣiṣẹ́ yẹn tí wọ́n bá ti rẹ́nì kankan tí ó takú wọn àfàìmọ̀ Ọlọ́run níjà fojú sunkún ara wa nídàkejì náà ní o ẹ ṣé mo dúpẹ́ olùwàgbé wa o onígbọ̀dàlẹ̀ ẹ ṣe kó tó di kó kan bàbá mi ọmọ Yorùbá voice note yẹn gbọ́ ní àgbọ̀ wọ̀ ẹ má gbọ́ lágbọ̀ dànù ẹ jẹ́ kí kálukú bẹ̀rẹ̀ sí ní practice òyìnbó tó sọ pé practice make me perfect ẹ jẹ́ ká máa gbìyànjú nítorí pé àwọn people ìwọ̀n ṣeré ojoojúmọ́ ni wọ́n fi ń gbá research ojoojúmọ́ ni wọ́n fi ń mú fún ojoojúmọ́ ni wọ́n fi ń wò pé bo làwọn tún lè bá yóò náà lè bá rìn ọmọ Yorùbá ojoojúmọ́ làwa fi ń jẹun la fi ń kéwú la fi ń lọ Bible study la fi ń ṣe kan lóríṣiríṣi àti ẹ̀rọnú pé tó bá di gbàgbós ibo la fẹ́ wà kí la fẹ́ fi defend ara wa tá a bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ míì wà tó ṣe pé wọ́n ní Islam kúkú làwọn ṣé ẹ mọ̀ pé wọ́n ń ju bọ́ǹbù sí mọ́ṣáláṣí kẹ́ ẹ fi mọ̀ pé àwọn pípù ìwọ̀n kó Islam yín jẹ nílẹ̀ Yorùbá àwọn pípù ìwọ̀n kó Islam yín jẹ nílẹ̀ Yorùbá wọn kò yín jẹ pẹ̀lẹ́sì tẹ́ sọ pé ẹ gbà wọn kò yín jẹ rárá wọn ò tiẹ̀ mọ̀ ni ṣé ẹ mọ̀ pé lánàá kan àwọn kọ̀ọ̀kan náà dẹ̀ ṣe àwọn Haúsá ìwọ̀n ń kírun lẹ́yìn Yorùbá wọn á ní pé Yorùbá kò nẹ́sìn Yorùbá kò mọ ẹ̀sìn ìyí táwọn gbé dání gangan náà mọ̀ pé fáàtì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ṣe sọ pé ìtẹ́yìn náà gbé dání fáàtì ni ṣé ẹ mọ̀ pé ẹ̀ kì í ṣọmọ ìyá nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn ọmọ ìyá àwọn ní òkè ọya ta ni yẹ́ ẹ̀ ta lọ́mọ ìyá ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ríra yín bí lọ́mọ ìyá ara yín kò sí bí àwọn pípù yìí bí wọ́n ṣe lè nífẹ̀ẹ́ tó o ò lè mọ ohun tó wà lọ́kàn wọn àwọn tó yẹ pé tógun bá dé tó bá di gbàgbós nínú wọn Yorùbá tí wọ́n bá fẹ́ níyàwó wọn máa pa Yorùbá tí wọ́n bá fẹ́ níyàwó wọn máa pa ìlú míì tí wọ́n bá fẹ́ níyàwó wọn máa pa ìyí tó bá lọ ọmọ wọn tó bá lọ fẹ́ ọkọ
níran míì wọ́n máa pa wọ́n máa pọkọ yẹn kí la wá ń bára wa fà kí la ń bára wa sọ ọmọ Yorùbá làákàyè ta ní ẹ jẹ́ ká fi gbá research kí ló kàn láti ṣe níbo la dé dúró ẹ jẹ́ kí gbogbo àṣẹra lóṣooṣù ọwọ́ ṣe rí èmi ní ti Paul èmi ní ti tàpólò tí gbogbo yín bá kiri ní díẹ̀ sí yẹyẹyẹyẹ ni yẹyẹyẹyẹ nítorí pé èyí tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ìgbà tálàáfíà wà ń lù lẹ́ ń lọ mọ́ṣáláṣí ìgbà tálàáfíà wà ń lù lẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ ń pé Holy Ghost fire fire lẹ́ ń pé Allahu Akbar àlàáfíà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ìgbà tí kòró dé lánàá ṣé wọ́n bí bàbá ńlá ẹnìkan dá ìgbà tí wọ́n ṣòfin pé ẹ má dé mọ́ṣáláṣí ta ló tó ṣí mọ́ṣáláṣí ìyí tó tún ń bọ̀ máa kọjá ti kòró ìyí tó ń bọ̀ nílẹ̀ yìí ó máa kọjá ti kòró ṣe é mọ̀ pé kòró yẹn ọba tó ní wá jẹ́wọ́ agbára rẹ̀ ó jẹ́ ká mọ kàǹkọ́ Ọlọ́run ó jẹ́ ká mọ̀ pé ìmọ̀ṣáláṣí tá ń lọ ṣọ́ọ̀ṣì tá ń lọ bá a ṣe ń pariwo tá a joyè ìdààmú àdúgbò kálukú á máa lọ́gùn kiri kò tó nǹkan kan nínú bí ọba tó ní wá ṣe tó ẹ wò gba ti kòró tó everybody ò lọ sí mọ́ṣáláṣí ṣọ́lọ́hún òjọ́ lọ́hún Ọlọ́run tún kún wa ju bó ṣe ń kún wa tẹ́lẹ̀ lọ torí àríjẹ tó àríṣẹ́kù tó àṣìṣe lóòótọ́ wa àṣìṣe àṣàbọ̀bọ̀ Ọlọ́run tó wa àjàjẹjú àjàjẹṣẹ́kù nínú kòró nítorí kẹ ẹni tó bá ti fi irun lẹ̀ tí ò bá ti kírun ẹni bá ti fi kíní kan lẹ̀ tí ò bá ti ṣe kíní kan irun táǹkì kọ́ ni òun kọ́ ló sọ pé kí Ọlọ́run kó tó bó ṣe tó òun dẹ̀ kò dẹ̀ di Ọlọ́run kù ọba tó ti tóbi láàyè ara ẹni ẹ̀rọ̀dẹ́ ṣọ́ọ̀ṣì Holy Ghost fire kò sọ pé kí nǹkan kan tún lékún nínú títọ́ Ọlọ́run kò dẹ̀ sọ pé kó dínkù ṣebí kálukú fi ń ṣe exercise ni kálukú fi ṣe ìwọ tó ṣe pé gbogbo bó ṣe ń lọ kí ìràn tó ṣe kẹ́ Ọlọ́run ṣe gbá àníyàn ò dá sọ́mọlà kejì kí wá ní wàhálà bẹ́ẹ̀ ni Adélẹ́yẹ ìgbà tí kòrónà dé kálukú gbélé ẹ kálukú gbélé ẹ kò sífẹ̀ẹ́ kò sí kan kálukú wá ń ṣe tiẹ̀ tífẹ̀ẹ́ bá wà ní tí ọmọ Adéyẹmọ bó ṣe dìde tó bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àáfàá rí rẹ̀ pé Yorùbá ni kí ọ̀pọ̀lọpọ̀ àáfàá míì kó mọ ìtàn orírun ẹ̀ wàláì gbogbo ara máa tẹ̀lé ọmọ Adéyẹmọ ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ kó mọ orírun ẹ̀ nírẹ́ nìkan pẹ́lẹ́bọ ẹnìkan ń ṣẹbọ ṣé gbogbo òlu lárúbá ṣé gbogbo ọ̀nà ṣe Islam ṣé gbogbo ọ̀nà kírun ṣé gbogbo ọ̀nà gbẹ̀sìn ṣé gbogbo ọ̀nà tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó dẹ̀ ń pa wọ́n pọ̀ níran ẹ̀sìn ni ò pa wọ́n pọ̀ ẹ wá wo àwa tí wọ́n gbé ẹ̀sìn wá bá àwa mọ̀ yọ ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ ọpọlọ wa ó wá ń ṣe overflowti wọ́n ti dá ọpọlọ ẹlòmíì ìlú lọ́wọ́ ọnú kò jò síta inú yẹn náà ló tún sínkì sí ọpọlọ yẹn kò wá ṣiṣẹ́ nọ́mà tó bá ṣiṣẹ́ lọ sà á tún padà á kó virus tọpọlọ yẹn bá ṣiṣẹ́ lọ sà á tún padà á kó virus bẹ́ẹ̀ lọpọlọ àfáà mi ìṣeré nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ ni pásítọ̀ mi tá a bá wá ń sọ pé ìran ọmọ aládé ká gbára wa lóko ẹrú ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé tí wọ́n bá ti gbà àwọn ò ní kírun wọn ò ní jẹ́ káwọn ṣẹ̀sìn mo fẹ́ bí àtijọ́ tó ti ń ṣẹ̀sìn yẹn ṣẹ̀sìn náà kọ́ ló padà ń ṣe ìyẹn ló fi máa mọ̀ pé o ò fi àníyàn tó dáa ṣe ẹ̀sìn o ò fi ìfẹ́ kún ẹ̀sìn o ò fi ìjọmọ ènìyàn kún ẹ̀sìn o ò fi ìkẹ́ Ọlọ́run bàbàrà Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run o ò fi kẹ́sìn ìhun tẹ́ fẹ́ jẹlẹ̀ ń wá skàmá níyín kọlọ́dùmarè má jẹ́ kí àbámọ̀ kó gbẹ̀yìn ran Yorùbá Ọlámídé àbámọ̀ ò ní gbẹ̀yìn ran wa nítorí pé àbámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀ ó máa ń kẹ́yìn ni ẹ̀yin ẹ̀sìn mi ó ẹ̀sìn mi ó ẹ̀sìn mi ó ẹ̀sìn mi ó gbogbo bẹ́ẹ̀ ṣe ń kàrámọ̀ ẹ̀sìn náà kí ni ohun tẹ́sìn yẹn ó va yín láti jọ́ tẹ̀ tí kàrámọ̀ ṣebí ṣẹlẹ̀ ń kẹ̀yìn àwọn èèyàn síra wọn ṣebí ṣẹlẹ̀ ẹ̀ lò fẹ́ ẹ̀ jẹ́ kí ìfẹ́ kó jinlẹ̀ tí ìfẹ́ bá wà àti máa bọ́ lóko ẹrú kò sífẹ́ náà tẹ bá ti rí kìrìsìtẹ́nì ẹ ti rò pé inú náà ló ń lọ tẹ bá rí babaláwo ẹ ti rò pé inú náà ló ń lọ ìwọ tó o dẹ̀ sọ pé bá kó o pé ìwọ lọ́lọ́run bá mọ̀ ìwọ ti ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ o ti ń bọ́ lọ́hùn jí o ti màṣẹ tọ́lọ́hùn ọba o ti mọ jọ́ ògbéǹdì àlùkìámọ̀ o ti mọ bó ṣe máa ṣe gbéǹdì àlùkìámọ̀ o ti mọ bọ́lọ́hùn ṣe fẹ́ dájọ́ kálukú tí o ti mọ ibi tí wọ́n gan fẹ́ dé sí. ẹlòmíín wà tó yẹ pé kò kírun kò lọ ṣọ́ọ̀ṣì kò ṣe babaláwo òun kàn wà ní ó wà ní tra
àníyàn ẹ̀ dáa. bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ pé kí ni àkọ́kọ́ ohun tó bayé ìran Yorùbá jẹ́ débi tá a dé yìí pé kí làkọ́kọ́ ẹ̀sìn ni nítorí pé ẹ̀sìn yẹn wọ́n ti wá kọwọ́ bọnú ọpọlọ everybody kálukú ò lè dá lúrò wọn ò lè dá nǹkan ṣe wọn ò lè sọ pé káwọn pèlè yìí pọ̀ kó fún wa láǹsà báyìí ojoojúmọ́ ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn tẹ́ ẹ̀ ṣe lọ́dọ̀ pé ẹ̀sìn náà lẹ padà ń ṣe gbẹ̀yìn ẹ̀sìn lẹ padà ń ṣe àbí kí ni purpose of ẹni tó nẹ́sìn tá àríwọ̀ arẹ lára ẹ̀ kí ni purpose of ẹni tó nẹ́sìn tí ò lò fẹ́ kí ni purpose of ẹni tó nẹ́sìn tí ò gbárùkù ti ràn ẹ̀ kí ni purpose of ẹni tó nẹ́sìn tí ìyá dẹ̀ ń jẹ ìran ẹ̀ kí ni purpose of ẹni tó nẹ́sìn tí gbogbo ọmọ ti dún olóṣó sí ìlú kí ni purpose of orílẹ̀-èdè tí ẹ̀sìn ti trade tẹ́sìn ti pọ̀ tó dẹ̀ ṣe pé ojoojúmọ́ ni wọ́n ń pa wá náà ń jí wa gbé náà ń jí wa pa kí ni purpose ẹ̀sìn tá a wá gbé dání. gbogbo bí ogun ṣe tó nígbà yá àná mọ̀mọ́sálásálá kò ríran ẹ̀ pé ìran ẹlẹ́bọ nìran òun àbọ̀ kọ́ sínú Kùránì pé àwọn ìdílé kan ẹlẹ́bọ ẹ̀yìn àwọn kan oníkìní kan gbogbo bó ṣe le tó ànábì jíṣẹ́ fún wọn ni kò fìgbà kan pẹ́ nìkan lẹ́lẹ́bọ bò èyí tilẹ̀ Yorùbá ń bí ẹlẹ́bọ ni wọ́n inú náà máa lọ ìgbà náà máa ní ẹ má jẹun kérésì ẹ má jẹun Easter kí ló dé tá nǹkan kàlẹ́dà New Year kẹ́ ẹ fi wo àbọ̀ ọpọlọ tí kálukú ń gbé kiri àbọ̀ ọpọlọ kàlẹ́ndà tó wà lórí fóònù yín tán fi sórí tán ti permanent síbẹ̀ kàlẹ́ndà wo ni ọdún tí wọ́n bí yín ṣe jíra kiri kan lẹ́ ń lò so bíbélì ní àwọn èèyàn mi wọ́n ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀ ọpọlọ ẹlòmíì àná ti sán sínú ó wá ń sink ó ń ṣòfà float sínú ó wá ń kó virus. ẹ ṣé mo dúpẹ́ Àmọ̀kẹ́ Àdè God bless you ma kí ló ń ṣe wá tí a sọ jí ẹ wo Kòtónú bíbá yìí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe wọn lọ president wọn ó dúró síwájú egúngún wọn ń súre fún ṣebí dàlú níṣèlú tá ẹ bá wá rọ ọba kan tó ṣerú ẹ̀mí ẹlẹ́bọ ni ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá kan tiẹ̀ tó gbé ẹ̀sìn wá ó ṣàní ó ní bí àwọn bàbá wa bí wọ́n ṣe ń bólódùmarè sọ̀rọ̀ tádùúrà wọn dẹ̀ ń gbà kó torí pé wọ́n gbẹ́sìn dé ẹ wá ti rò pé ẹ̀sìn ti dé yẹn kí gbogbo ayé kúrò nídìí ìṣẹ̀ṣe yẹn tí ò bá sáwọn tí wọ́n remain nídìí ẹ̀ wọ́n á ti gbalẹ̀ Yorùbá àbẹ́ hàn pé ojoojúmọ́ ni wọ́n fi ń ṣètùtù káàkiri gbárùgùn mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá yìí tí wọ́n fi ń ṣèwúre gbárùgùn mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá yìí gbogbo ibi tí wọ́n bá ti jí tí wọ́n ti ṣèwúre gbogbo bí wọ́n bá gbé fá jẹlẹ̀ gbogbo wọ́n bá ti sàmì fá ìsúre yẹn máa bá wọn nílẹ̀ Yorùbá ni tí ó bá sáwọn ẹ̀wọ̀n tí rí wọlé agérí gbogbo yẹn agérí pásọ agérí àfáàdánù. tí wọ́n bá sọ pé òkè o ẹ wá wọnú igbó lọ ẹ lọ ṣe lé ẹ lọ ṣe tọ̀hún ẹ jẹ́ ká tiẹ̀ secure gbogbo ilẹ̀ Yorùbá yìí ẹ wọnú igbó lọ ṣé bíbélì náà fẹ́ gbé síwájú àbí Kùránì mò ń bí yín ni ṣé bíbélì ni wọ́n fẹ́ fi ṣáájú báyìí pé bíbélì ni ọbẹ̀ bá ti na bíbélì yìí sí kẹ̀kẹ́ control wọn kẹ̀dẹ̀ gbé AK-47 lọ́wọ́ wọn ibi wọn bá ti na Kùránì yìí sí ó yá ẹgbẹ́ AK-47 wọn kí wá ní yẹ̀yẹ́yẹ̀yẹ̀ ni lórí asán ni ẹ má pa àwọn kan lẹ́lọ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ yẹn gan-an ń dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá gbẹ́sì lórí bíi ti háràhárà ẹ sọ pé ẹ̀ ń ṣẹ̀sìn ẹ̀dẹ̀ tí ń mẹ̀sìn mọ́ ẹnì ṣó ń lẹ̀ voice note yìí ṣìgùn. àṣírí ẹ̀sìn àti ọlọ́run àti mo kí bàbá mi tí mo gbọ́ lé ọ̀run lágbára Olódùmarè ojú òní tì mo tẹ́ tí bàbá wa Awolọ́lá ń lò mo ti bóyin ti pẹ́ tó kù sí gbogbo ìyá ìyá mi lè dákọ́ níta mo fi àwọn igba mọ̀lẹ́ mo fi kẹ́nìkọ̀ fún wa nìkan bàbá ọ̀rọ̀ yín máa ń wọ̀ mí lára ó tẹ̀jẹ́ pé mi ò tí ì ráyè láti bá a sọ àwọn máa lè ti pọ̀ nínú Yorùbá àwọn máa lè ọ̀rọ̀ wọn ti ẹ̀yẹ́ mi owó ní mẹ́jagun kẹ́nìkan wọn ló dún bàdàn níjẹta àbíjẹ èèyàn kú rẹpẹtẹ. ṣé ń gbọ́ voice note ìṣàkó loud. ìdàpọ̀ sókun kájú bá ń gbẹ̀mí wọn Fúlàní kó yẹn lójoojúmọ́ wọn bóyá ìgbà tó tẹ̀ tí kò wọn òsìkò tó wọ́n mọ̀ kókò wọn gba owó 30 million èló náírà màálù ṣé èèyàn gidi 30 million ó jẹ́ tí ní ta màálù kan 1 million náà bá jí nǹkan bí àwọn àmọ́ disikiti. ṣé ń gbọ́ voice note ìṣàtẹ̀ ìbá gbọ́ kí n kọ́ tiẹ̀. olóògbé ti pọ̀ nínú Yorùbá mi nìkan
kò sẹ́ni tábà tọ́ba ìbá bára wọn kan tábà lè jọ pawọ́pọ̀ ni. ògbésẹ̀ ṣe tí wọ́n ga ṣé Jésù ògbésẹ̀ ṣe tí wọ́n ga báwo làwọn Jésù ṣe sílé ayé nígbà tí Jésù délé ayé ó kọ́kọ́ lọ bọrí ó lọ forí balẹ̀ fún mi ìṣẹ̀ṣe lómi o wọ́n ti ń ṣèrìbọn mi kí Jésù tó délé ayé o because ìṣẹ̀ṣe túmọ̀ sí ta báláyé tó bí wa sínú ẹ̀ gbogbo ntọ́ tẹ́lẹ̀ mọ́ ẹgbẹ́ owó nǹkan tí wọ́n pe jọ́ọ̀dì bá. àná orí wa ti ń pé orí wa dẹ̀ máa pé bàbá mi tó ṣe first note kúrò nípa yín àní wáyín tì ṣé yìí ò mọ̀ pé ẹ̀yẹ ṣé bàbá mi awo ti dọbẹ̀ bẹ́ẹ̀ ni awo ti dọbẹ̀ Tajudeen Olúṣẹ́gun ẹ̀yin náà jẹ́ orúkọ lárúbáwá àwọn ti dọ̀bẹ̀ gbogbo wa ni wọ́n ti bú kálukú sọ́wọ́ kó tó di pé kálukú ń jàjàbọ̀ àná máa wà ọ̀rá ìtì a máa wà òkè ṣé ẹ ti mọ̀ pé orí ọmọ Yorùbá ti ń pé tá a bá mú bí ọdún mẹ́wàá tó ti kọjá lọ sí 20 years ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ẹ lè gbọ́ pé bóyá wọ́n kọ́lé ìjọsìn wọ́n kọ́lé igbá wọ́n kọ́lé àwo ṣé ẹ mọ̀ pé yìí kan náà lẹ púùsì wọn pé sójà lórí ilẹ̀ wa kí wọ́n dẹ̀ tún máa fọwọ́ lálẹ̀ ilé ìjọsìn ìṣẹ̀ṣe ti pọ̀ rẹpẹtẹ ilé ìwé ìṣẹ̀ṣe máa wà rẹpẹtẹ tírú àwa yìí náà máa lọ kọ́ ọmọ ń bẹ̀ torí mo ti ń lọ ilé ìwé ìṣẹ̀ṣe mo ti ń ka odù Ifá mo ti níwèé odù Ifá mo rí lórí íńtánẹ́ẹ̀tì ni o ìjọ tá a bá lọ síbi òkú Ìgbòho wọn máa gbé ti tèmi wá bá mi ń bẹ̀ tí màá máa kà lórí prógámù yìí nítorí pé àìmọye nǹkan láti sọnù ọ̀pọ̀lọpọ̀ àfáà ló níwèé odù fáńlé àkáǹtì bàbá wọn tí wọ́n jogún ìyẹn ni wọ́n máa inú ẹ̀ náà ti máa mú gbogbo nǹkan wọ́n á wá ṣe tán wọ́n á tún máa sọ̀rọ̀ àlùfàǹṣà ṣé ẹ ti rí pé ẹ̀ lè nábọ̀ re ojú wa ti là bèbí ti ṣẹ́jú. òun lẹni tó lọ tún ọ̀nà Olúwa ṣe sílẹ̀ àwọn èèyàn ti lọ ń ba alágídí wọn ti lọ ń ṣèrìbọn mi o bàbá lóòsà ní John the Baptist o. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. now ẹ náwó Jésù ṣé Jésù ògbésẹ̀ ṣe tí wọ́n ga ṣé Jésù ògbésẹ̀ ṣe tí wọ́n ga báwo làwọn Jésù ṣe sílé ayé nígbà tí Jésù délé ayé ó kọ́kọ́ lọ bọrí ó lọ forí balẹ̀ fún mi ìṣẹ̀ṣe lómi o wọ́n ti ń ṣèrìbọn mi kí Jésù tó délé ayé o because ìṣẹ̀ṣe túmọ̀ sí ta báláyé tó bí wa sínú ẹ̀ gbogbo ntọ́ tẹ́lẹ̀ mọ́ ẹgbẹ́ owó nǹkan tí wọ́n pe John the Baptist wọ́n ní John the Baptist òun lẹni tó lọ tún ọ̀nà Olúwa ṣe sílẹ̀ àwọn èèyàn ti lọ ń ba alágídí wọn ti lọ ń ṣèrìbọn mi o bàbá lóòsà ní John the Baptist o tẹ́ ẹ̀ bá lẹ́ni túmọ̀ ẹ̀ fún yín dáadáa nínú bàbá lóòsà tata àtàwọn nǹkan kan báyìí ló ń jẹ pẹ̀lú oyin o ó dẹ̀ wà ní ìjù nínú agíjù ló wà tó bá ibẹ̀ nìkan bẹ lágíjù nísìnyẹn ní sọ pé mi òkùnkùn ló wọnú ẹ̀ ibẹ̀ ni Jésù lọ bá ibẹ̀ ló ti lọ ṣèrìbọn mi tí ò bá forí balẹ̀ fún mi báwo ni ó ṣe jèrè omi àbí kò jèrè omi ṣé kò jèrè omi ni ìgbà tó fẹ́ sanwó orí tí ò lówó tí ó san ó sọ fọmọ ẹ̀yìn rẹ̀ pé mú ìwọ̀ rẹ Peter lọ sínú omi ẹja tó bá kọ́kọ́ gbé la inú rẹ̀ wà bówó ń bẹ̀ ṣé tí ò bá jẹ́ pé connection wà láàrin òun àtomi ṣé yóò wọ́n bówó ń bẹ̀ la fi sọ fún yín wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe ní tí wọ́n mọ̀ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ni ohun tó bá ṣẹ́tọ́ lọ ń pa fún wọn ohun tó mọ̀ dídíjú tó ti ṣe wọ́n lóore dáadáa tí wọ́n mọ̀ dídíjú ni wọ́n sìn. wọ́n ti ba yí ẹja kó tó má bọ̀rí ojoojúmọ́ lórí ìta pẹ̀lú lágbàkó. báwo ni Jésù ṣe lọ mówó lẹ́nu ẹja ṣèbọ́ ọmọ Ọlọ́run ní ṣe bí inú Báíbù ló yẹ kó ti mówó yẹn tàbí sọ fún yín nìyẹn pé owó ń bẹ́nu omi owó ń bẹ́nu omi sáyẹn òtún mọ̀ pé ládékojú ń bẹ́ẹ̀ yẹn ní Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè àyàn agbẹ́jẹ́ lérí dẹni títẹ̀ kì í sọ ìyá mi olódòdẹ ó ń bẹ́ẹ̀ àwọn náà fún Jésù lówó sòtọ́ lọ́sọ̀ bá sọ pé òun ìyá tiwa tí ò bá lè jẹ́ owó ń bẹ́ẹ̀ òní Jésù ti fi hàn yín yẹn kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ọ̀dẹ̀ á ìdédé owó ń bẹ́ẹ̀. bàbá mi ẹ gbé mi débẹ̀ tán mi ní wáyé tiẹ̀ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ má tẹ̀lé wọn Ọlọ́run ti ní ẹ má tẹ̀lé wọn nínú àlùjọ náà nínú kiri kan náà ń lọ ìgbà ni wọ́n ń ṣe ìhun téèyàn bá mọ̀ dájúdájú ló máa dúró tì ní ìsìn ẹ lè sọ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ̀tàn lárúbáwá tó ẹ lè mọ̀ tó wọn láíláí ẹ dẹ̀ lè san nǹkan Jésù Kristi kẹ́ ẹ mọ̀ táwọn tí wọ́n jẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ làwa tá a nà Ọ̀rúnmìlà tá a ní Ifá tá a ní Ṣàngó tá a nà Ọ̀ṣun tá a nà Ọya tá a ní gbogbo ẹ̀ lè mọ̀ tán yẹn àwọn ìlú mi ò lè mọ̀ tó wa òun ni wọ́n ní Jésù gan bọ̀rí ìwọ tó wá ṣe pé tó jọ mọ ọkọ Yorùbá àní tí n bá wo ẹlòmíì báyìí màná lọ́hùn ṣí gbogbo wọn ní làákàyè ṣí wọn lójú inú jẹ́ kí wọ́n ríran ríra wọn ṣí wọn lọ́pọlọ kalẹ̀ kí wọ́n lè rorí
ọpọlọ ẹlòmíì ti dọ́ta látara pé n tí pásítọ̀ ẹ̀ bá ti sọ fún ló máa dúró lé lórí. àlẹ́ ẹlòmíì àgbóúnjẹ kalẹ̀ á ní dádì in the Lord mo ti fẹ́ jẹun ẹ̀ ṣàdúrà I pray in the name of Jesus àwọn àṣẹ amen lórí oúnjẹ tó fẹ́ jẹ. kò dìgbò bá ṣèdè lédè kó fẹ́ jẹ ọlọ́run oúnjẹ la gbé kalẹ̀ jẹ́ ó gba bire o ẹ̀mí wa tó lélẹ̀ ìjẹ́jọ́ kó tó jẹ̀mí o má yẹ kó gbòdì má ṣe ní àjẹmọ́ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. àfi ẹ̀ báyìí ṣe fàáyà tẹ̀sẹ̀dẹ̀ lédè lọ́ra bí dùn ìhun tá à ń sọ tá àmọ̀ túmọ̀ ẹ̀ à ń sọ àmọ̀ túmọ̀ ẹ̀. àná kan ṣé àmọ̀ kó tó di pé bá pẹ́ sí di gbogbo ìtòdì tí wọ́n bá ṣàdúrà gbẹgbẹgbẹ bá kẹta bá tí adúlábí lábí wa tábà ní àmì wọ́n dẹ̀ ń gégùn fáwọn ọ̀ràn àbílàbí ni àmì gbogbo ohun tó bá ti sọ àmì ni kí ló dé tí Yorùbá ò lè rorí. àwa dúpẹ́ lọ́wọ́ bàbá Ádámọ̀ Làgége táwọn tiẹ̀ bá wa tú sí Yorùbá ká tẹ̀ sọ pé àwọn ọmọ àlè kan tún dìde lẹ́nìí tán ní bàbá yìí ò tú dáadáa. ẹ̀yin tẹ́ ẹ lè tú dáadáa ẹ tútù fún wa kẹ́ ẹ tú po sóbò síbẹ̀ kẹ́ ẹ jóye díje wáìkè múlẹ̀ ẹ tún múlẹ̀ lọ́bẹ̀. ìyí tí bàbá yẹn ti tú òun lọ rìjìnà adẹ̀ tí ń kà á ti rí àrítumọ̀ àrí gbogbo ẹ̀ lórí irọ́ kí ló dé tó ṣe yí pé títẹni ẹlẹ́ni la wá gbé karí. tó bá ṣe pé lóòótọ́ ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn kò yẹ kẹ́ ẹ máa sanwó kẹ́ ẹ tó lọ sáàjì. tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n sọ pé ẹ̀sìn yìí o ẹ̀sìn Islam yìí o Ọlọ́run rán ànábì sí gbogbo ayé ni ó rán sí gbogbo wa ni gbogbo wa ló rán sí. tí Islam bá fẹ́ lọ sí àjì ṣe bá a fẹ́ lọ wo sàárẹ̀ ànábì à ń lọ wo Kaaba à ń lọ wo gbogbo ẹ̀ wọ́n lọ sọ̀kò fún àṣìtáni ilẹ̀ lárúbáwá ni kò yẹ kí ẹ máa sanwó kẹ́ tó lọ kò yẹ. ẹ wá wò àwọn yẹn wá mójútó bísínẹ̀sì wọ́n ní 5 million ní lọ́dún yìí 1 point kìíní kan làfáà yẹn sì pé ó sì lọ 5 million tẹ bá kó 5 million yẹn ó dọ̀ wọ́n wì ẹ lè lójú 2 weeks lọ or 3 weeks ó pẹ́ jù nìyẹn 5 million ti jóná tán ìmí àdé á tún padà síbi tó ti ń ṣiṣẹ́ àrùn ẹni. tó bá ṣe pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe lọ yẹn tó jẹ́ ohun tẹ́ ẹ lọ ṣe yẹn ó gbẹ̀yìn lóòótọ́ kò sẹ́ni tó yẹ kó lọ bẹ̀ yẹn kó dé kó tún máa rárùn owó tàbí kó máa rárùn kankan. ṣẹ̀fí àlàó kọrin ó ní tí mọ́kà bá ti yá mi ìyàn bá má ṣe mí làlájì agbégbó sábẹ́. ṣọ́pọ̀lọpọ̀ yìí kọ́ ní lọ ta gbólóhùn àwọn míì gbóògùn olóró lọ àìmọye ẹni tó ti mú ṣe bá ń rí gbogbo ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń gérí ẹ̀ àwọn tí wọ́n ràn yàn ṣé wèrè kó kú ni òfin títí wọ́n nìyẹn jalè kan górí ẹ̀ dànù kan pa ẹ̀ dànù ni. tí mọ́kà bá ti yá mi ọba má ṣe mí làlájà àgbégbó sábẹ́ ṣe mí làlájì àríbidé sí àrímọ́ nílò gbà ọlọ́lá ṣe mí làlájì àríbidé sí àrímọ́ nílò gbà ọlọ́lá o bí mọ́kà bá ti yá wa. àti ẹ̀wà ronú kankan ìyá mi àlùbáríkà tá a jọ wà nílànà Yorùbá nation ìyá àdùnnú ìyá tí ò bá lé jẹ́ tí ò bọ̀nà jẹ́ ìyá yẹn náà kan lòun lọ sí àjìrì wọn náà mọ̀ sáwọn tí wọ́n fi ojú àwọn rí ibẹ̀ làwọn ti rí pé àwọn ọ̀ràn yìí ò nífẹ̀ẹ́ wọn ò tiẹ̀ ka dúdú mọ́ nǹkan kan pé wọ́n ń gbá wọn síbi gbá wọn sọ́hùn báyìí ni wọ́n ń gbá wọn síbi gbá wọn sọ́hùn náà báwọn ṣe rí lójú wọn ibẹ̀ làwọn ti rò pé ṣáwọn ò ṣe mistake pẹ̀lú ibi táwọn wá ìṣá wọn láwọn ọ̀nà ìmọye ìgbà làwọn ọmọ àwọn ti tún fẹ́ ràn wọn làwọn ní kí làwọn ń lọ ṣe nílùú tí wọn ti nífẹ̀ẹ́ àwọn kò sí ohun táwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ mọ́ ó yá o ibi wọn ti ń kún òkúta lá ibẹ̀ náà ti gbáwọn èèyàn létí ní last year ó yá ń bo la já sí ṣé ẹ rí gbogbo ẹ̀dá tó bá ti wà tí nǹkan ti ò ti kún lójú tí ò bàbàrà ràn tí ò bàbàrà nǹkan ìṣẹ̀dálẹ̀ tí ò bàbàrà gbogbo nǹkan tí Olódùmarè dá mèremère sí nílùú ẹ̀ á máa lọ jìyà ńlò onílùú ni. ṣé ẹ mọ̀ pé mi ti sọ fún yín mo sọ pé mi ò lọ sí àjì mo ti sọ bàbá mi kan náà fẹ́ rán mi ní múra mo ní mi ò lọ ẹ̀kọ́ owó múra wá tó bá jẹ́ ni 5 ni mo bá kójọ la bá fowó yẹn boost wọn ò lè ṣépè fún yẹn àdúrà tó máa ṣe fún wa gan á kọjá ti múra tá ń lọ yìí. nínú gbogbo òpó 5 tó náà wà ní Islam ìyí tó yẹ pé bísínẹ̀sì ẹ̀ ṣe gọ́rù òun lọ̀pọ̀lọpọ̀ ṣíjú sí òun láàjì
àtàwọn tó ń ṣàgbèrò jáàjì àtàwọn tí wọ́n ń lọ àjì àtàwọn tí wọ́n ń ṣe àjì ẹ wáyé tálíkà ṣé wọ́n pe tálíkà ń bẹ̀ ọlọ́run bá sọ pé tẹ́ ẹ bá ti ní tẹ́ ẹ jó tẹ́ ẹ yó tẹ́ ẹ wá ná nínú ẹ̀fẹ́ mi ọlọ́run ẹ ṣèrìn àjò lọ wọ́n ní ẹ ṣèrìn àjò lọ ṣọlọ́ ẹlòmíì lọ gbowó gbámúlé látò ń lọ ọbẹ̀ ẹlòmíì ó tún san díẹ̀díẹ̀ ṣé wọ́n fọ́ọ̀sì everybody ni wọ́n fọ́ọ̀sì yìí náà wọ́n dẹ̀ sọ pé ẹni tí ìlú yìí ò bá pè kò ń lọ ṣé ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ ṣé bá ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ló ń lọ ṣe ẹ fojú tó yẹ ká ẹ fi ríran kalẹ̀ ẹ wá ń fi ẹsẹ̀ ẹ fojú sílẹ̀ ẹsẹ̀ lẹ fi ń ríran kiri ẹ wo bí tá a ti bára wa wọn ò bí ẹnìkan dé àkóso yẹ pé táwọn tẹ́rọ́rìsì kan sọ pé àwọn fẹ́ wọ bẹ́ẹ̀ máa lọ pa àwọn ọ̀ràn lárúbáwá ẹ wá wo àwa ẹlẹ́bọ àwọn onídọ̀tí ilẹ̀ ìdọ̀tí ni wọ́n ti ń jẹnẹrétì owó tí wọ́n ń kó lọ síbẹ̀ yẹn ilẹ̀ ìdọ̀tí ni wọ́n ti ń rí gbogbo nǹkan mèremère tí wọ́n ń gbé lọ síbẹ̀ yẹn tẹ́lòmí ìbádé tó bá ti kan eyín burúkú yẹn báyìí ó ti rò pé òun gangan lọ láfóun kò wá sí pé a ti ẹ̀ wá ronú àfọ́ ò lè ronú pásítọ̀ ò lè ronú kálukú akànwà jobless ìjọ tá a bá dẹ̀ jókòó ká ronú pé ẹ dúró ná owó tá à ń kó lọ sílùú onílùú lọ́dọọdún yìí ìjẹ́ tí a bá tí bákan ṣáà ní kálukú ṣe ń wá owó yẹn tówó yẹn fi ń pé tẹ̀ fi ń lọ tẹ́ ẹ bá wá lọ ẹlòmíì àdé á tún lékúnnú ìbàjẹ́ ni ẹlòmíì àdé á tún dé sílé mìrẹ́ǹtì tí wọ́n torí ẹ̀ràn lọ ni kan ṣá lè pè ní pé ẹ ti ṣe tourism ẹ ti rìnrìn àjò ẹ ti lọ ṣe tourism lọ́hùn àná kan àwọn bàbá tí wọ́n ń lọ sí àjì tí wọ́n bá dé ìṣesí wọn máa yàtọ̀ ọ̀rọ̀ wọn máa yàtọ̀ ṣé bí ní ìsìn ẹ̀yìn tèmi tẹ́ ẹ bá dé ṣe bí sábàkà náìtì ilé ìjọ lẹ ti ń lọ ṣe àbí ilé ìjọ kọ́ ẹ wá ń wèsì owó ẹ ṣe ọlá àjàlá wọ́n ní army wọ́n ní America army is security for Mecca why not using Quran ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run ti ẹ̀ ṣe táà náà táà tiẹ̀ lè ka pẹ́pẹ́pẹ́ ó yá America army is security for Mecca why not using Quran ó yá ọpọlọ ó yẹ kọ́pọlọ kálukú kó ṣí kórí kálukú pé ìgbà tí àwọn tí ó ṣe pé àwọn ni àwọn tí China bá tẹ Kùránì àwọn ni wọ́n gbà níbẹ̀ yẹn kí ló dé tó ṣe pé Amẹ́ríkà ló tún wá jẹ́ security fún wọn bẹ̀ yẹn tí gbogbo agbára dẹ̀ wà nínú Kùránì wọn ṣe lo Kùránì yẹn pé Kùránì kó máa defend àwọn ọ̀rọ̀ ọ̀nù ẹ̀ tí tó kó fi defend àwọn ó yá ẹ wo bí tọpọlọ yìí jòsì ẹ ṣe máa bá wa jù ú síbi God bless you ọlá àjàlá ó yá wọ́n sun Kùránì ní ìsìn ìtọ́jú bàtà lọ́lọ́run fà ní pé ó sun Kùránì ó dẹ̀ ti bọ́ tó ti apologize ńgbà kí ló tún kù Olódùmarè àlà kí wá ní kí ni wàhálà tá a kóra wá sí tọmọ aládé ò wá lè rórí ẹ wá di ẹrú nídìí ẹ̀sìn káàkiri wọ́n fi yín ṣẹrú wọ́n ń rọpọlọ yín ní gbogbo ibi tí ẹ̀sìn dẹ̀ múlẹ̀ ju Nàìjíríà yìí ni Nàìjíríà yìí náà dẹ̀ ti ń jí wa gbé náà ń jí wa pa ibẹ̀ ló ṣí bábulẹ̀ bí ẹgbẹ́ ṣu ibẹ̀ ló fún àtàdánù pọ̀ sí ibẹ̀ ní rédèrèdè pọ̀ sí ibẹ̀ ló lóṣó pọ̀ sí ibẹ̀ ní kidnapper pọ̀ sí ibẹ̀ ní ìlọ́nilọ́wọ́gbà pọ̀ sí ibẹ̀ ní gbogbo ògbó agbèrè pọ̀ sí ibẹ̀ náà dẹ̀ ládẹ̀ ti gbẹ́sì rù kí wá ní purpose of ẹ̀sìn tẹ́ gbèrú tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe wàwà máa yẹ ẹ̀sìn yẹn lẹ wá fi ní dáadáa lára lẹ fi ní ìfẹ́ lẹ fi ní ìwà ìjọmọlúàbí wọ́n á máa fi tilẹ̀ Yorùbá yìí wọ́n á máa fi ṣàkàwé ni bí Yorùbá ṣe gbẹ́sìrù Haúsá ò gbèrú bẹ́ẹ̀ bí Yorùbá ṣe gbẹ́sìrù Yíbò ò gbèrú bẹ́ẹ̀ ẹ wá wò ó gbọ́ bá a ṣe gbèrú tó wọ́n wá ń kẹ̀yìn wá síra wa àwa nífẹ̀ẹ́ tẹ́ ẹ bá ti rẹ́nìkan tó ti sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì báyìí ẹni ó ti ń bẹ́sìn wa ó ti ìwọ tó yẹ pé ẹ̀sìn ẹ fúnra rẹ tẹ́lẹ̀ ó ti bà á jẹ́ látara wa ti ṣí ẹ wò ó jẹ́ ká tún gbọ́ first note bàbá mi.
ẹni ẹ ti ń sìsàn owó ń bẹ́ẹ̀ ẹ ti ń sin ọya owó ń bẹ́ẹ̀ àbó wà ń bẹ́ẹ̀ wọ́n gbà tẹ́ sọ pé ti gbé nǹkan bòmí ìlàrúgẹ tán yẹn ni òṣìṣẹ́ àbò méjì tàti lose nìyẹn my program is coming iṣẹ́ mi ń bọ̀ lóde báyìí máa tó rí gbọ́ ohun tàti lose nílẹ̀ Yorùbá nítorí ẹ̀sìn ohun tàti lose nílẹ̀ Yorùbá máa send link yẹn sí gbogbo kálukú ẹ máa follow mi ní Facebook ẹ máa mọ bó ṣe ń lọ Jésù òmòwó lẹ́nu ẹja so ẹja yẹn ẹja lásán ni àbí àbó kásámù sínú omi kẹja tó gbówó wá níta ń sọ nìyẹn pé gbogbo àwọn tó bá ti sọ̀tà wọn máa ń bless wọn ajé wà lọ́wọ́ gbogbo wọn ajé ń bẹ lọ́wọ́ olókun ó ń bẹ lọ́wọ́ ọlọ́sà ajé ń bẹ lọ́wọ́ omi òun lẹ́rí yẹn o òun lẹ́rí yẹn o níta àwọn ọlọ́sùn ń gbà lọ́wọ́ omi òun lẹ́rí tí Jésù náà gbà yẹn o ẹ̀yin dẹ̀rẹ́ ẹ gbé kúrá ń dání ẹ fa gbogbo ayé yìí lórí ibẹ̀ fẹ́ tápù owó látara àwọn oníṣẹ̀ṣẹ̀ náà náà ni àbọ̀wọ́ oníṣẹ̀ṣẹ̀ kọ́lẹ̀ tí ń gbowó ni àwọn tẹ́ kọ̀ǹfàtì sí mùsùlùmí sáwọn lárúbáwá lẹ̀ ń ṣe wá sí fún ṣé lárúbáwá lẹ̀ ń ṣe wá sí fún sórí ilẹ̀ lárúbáwá lẹ̀ ti ṣe wá sí owó lẹ́jẹ̀ látọ̀dọ̀ lárúbáwá jù bọ́ọ̀nà tẹ́ fi jalè tẹ́ fi jó tẹ́ fi rówó gbà ẹ wà rán agbádá ńláńlá òun náà ni ara àwọn oníṣẹ̀ṣẹ̀ lẹ̀ kọ̀ǹfàtì tẹ̀lé rówó lára wọn ẹ ṣe fi wọ́n lẹ̀ sáyé wọn ìyẹn máa ń jẹun ẹni kó mu ẹni kó tó máa gbógun ti ni àwọn afáàlọ́rin àsìkò tí wọ́n máa gbà lélẹ́yìn wọn ò lè lọ scot free wọn ò lè lọ scot free àsìkò tó máa rí gbọ́ lélẹ́yìn tá a bá ti ń parí kan láti máa fi mí ìrànṣẹ́ àsìkò tó máa mọ̀ lélẹ́yìn because ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló nídìí ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ 80% of them èmi mọ ibì kan níbàdàn ilẹ̀ yẹn àwọn ọ̀bẹ̀rẹ̀ àbáṣì ló níbẹ̀ àbáwọn dẹ̀ ti kú ilẹ̀ yẹn ó wúlò fún everybody tó bá kọ́ nǹkan gan síbẹ̀ ó máa dóoru mú everybody ni ẹ̀gbọ́n yẹn lè lọ ta fáwọn onímọ̀sálásí ó lọ ta fáwọn onímọ̀sálásí ẹ lè believe pé bàbá yẹn gbé wọn lọ sí kóòtù pé wọn kò gbọdọ̀ kọ́ mọ́sálásí síbẹ̀ yẹn ó máa inconvenient everybody àwọn gan tó bá fẹ́ wọlé wọn ní rọ́nà gbà wọlé mọ́ ẹni tó gbógun tí wọ́n yìí tó gbé wọn lọ sí kóòtù yìí mùsùlùmí ni dáàdì rasa yìí mùsùlùmí akíìmù ni wọ́n jẹ́ wọ́n dẹ̀ ń kírun àwọn gan ní mọ́sálásí tiwọn ṣùgbọ́n ibẹ̀ yẹn wọ́n mọ̀ kó máa wúlò fún everybody tó bá kọ́ mọ́sálásí síbẹ̀ inconvenient ló máa jẹ́ ẹ lọ dánwò ẹ̀wò lójú àwọn afọ́fún gbé mu tí wọ́n lẹ́kọ̀ọ́ tán nímọ̀ tán dẹ̀ ní modesty kankan wọ́n ní wọ́n gbé ìsìlámù ní wọ́n gbé ìsìlámù jẹ́yàn ìsìlámù jẹ́yàn tí wọ́n fi ń gbógun tì wọ́n ló do àkókò ń bọ̀ èmi sọ yìí mo dúró náà àmọ́ bí ọ̀bẹ ní bẹ́sùn àtẹlẹsẹ̀ abẹnú ẹni bá gbàmọ́dé náà là ní débá bẹ́ẹ̀ ni orí wíwà lọ́jọ́ máa ń wà ọ̀tún lọ́jọ́ máa ń yọ ọ̀tún làwọ̀ mọ̀ yọ ọ̀tún làwọ̀ mọ̀ yọ ewé kan ní wíwé o lọ́mọ dúró ńláńlá ni àmọ̀ pọ̀ sí ni àmì fẹ́ẹ̀ láṣẹ lọ́wọ́ Olódùmarè àwọn ọmọlúwàbí náà ní jìgàn bí ẹkùn àrẹ̀mọ bàbá ọ̀sà ó dàbọ̀ náà wọn náà ti gbé sẹ̀mísẹ́mì tó dẹ̀ ń képe àwọn èèyàn níbẹ̀ pé kán máa bọ̀ wá n tẹ́ fi lọ́n bomi sẹ̀mísẹ́mì náà nìyẹn kò jù bá lọ ìdí tẹ́ fi lọ́n bomi sẹ̀mísẹ́mì nìyẹn o omi sẹ̀mísẹ́mì yẹn kò lájú afọ́jú rí kò jí òkú dìde rí o inú òun ẹnìkan nínú tàn rí ní Mẹ́kà kan sọ pé bomi sẹ̀mísẹ́mì wọn ara rẹ̀ yá o àwọn tí wá bí dẹ̀ máa lọ síbẹ̀ wọ́n á dẹ̀ tó bomi sẹ̀mísẹ́mì yẹn dání wá sílé tó bá yẹ pọ̀ rẹ̀ yín lọ́pọ̀ mọ̀ ìyá ni ẹjẹ́ nínú ẹ̀sìn tó yẹ kẹ́ tó máa fowó wọ̀lú wọn ni ó yẹ kẹ́ tó máa fowó lọ ṣe àjìnà àti umra ó yẹ kẹ́ máa fowó ṣe ṣùgbọ́n àwọn mú òye business yé wọn dáadáa ẹ̀yin lẹ̀ ń waste energy tẹ́ ń waste product yín ẹ ti rí bí Muhammed ṣe ṣe tiẹ̀ nìyẹn o bí Muhammed ṣe ṣe tiẹ̀ gbogbo tó jẹmọ́ ti wọn tó bá láyé pátá òun nìyẹn o 80% ìwé tó bẹ nínú Kùránì wọn ti kọ sílẹ̀ nínú ìtàn Lárúbáwá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n àwọn pípọ̀ yóò fẹ́ gbọ́ ẹ ṣíà ẹ bá mi ṣíà ètò yìí ẹ wá lọ sọ́dọ̀ tàwọn oní Jésù kí ni nǹkan tó jẹ́ ti ìṣẹ̀ṣe ti àwọn ọmọ Kristi àwọn ọmọ Ísírẹ́lì tẹ́ gbọ́ pé Jésù kọ̀ndẹ́mù rí kò sí kí ni nǹkan tẹ́ gbọ́ pé jẹ́ tọmọ Ísírẹ́lì tí Jésù kọ̀ndẹ́mù ó lẹ́mi ò wá láti pa òfin o ṣùgbọ́n mo wá láti wá fòfin lẹ̀ láti gbogbo nǹkan tí mo bá nínú ìṣẹ̀ṣe òun ni mo wá sọpọ́tì o àfìgbà tẹ́yìn bá dé ṣọ́ọ̀ṣì ti yín tán ni wọ́n sọ fún yín pé kẹ́ má dọ̀dọ̀ yọ lọ́sùn mo ti sọ fún yín pé táwọn Lárúbáwá bá gba ilẹ̀ yín tán ìgbà ilẹ̀ máa mọ̀ pé omi Ọ̀ṣun omi Ọlọ́run ni torí ẹ padà lọ máa fowó ra nílùú yìí ẹ padà táwọn Lárúbáwá yẹn bá gbà mọ́ yín lọ́wọ́ tán ẹ padà lọ máa fowó ra omi Ọ̀ṣun ni omi òkun tẹ́ rí yẹn táwọn Lárúbáwá yẹn bá gba ìlú yín tán sọ yín dẹrú tán nílùú bàbá yín tán ẹ padà lọ máa fowó ra omi òkun ni tẹ̀tẹ̀ nílé wọ bẹ̀ mọ́ ó yá ṣé ẹ ti ṣèyẹn tẹ́lẹ̀ wọ́n rẹ́pù yín ẹ jẹ́ n sọ fún yín àwọn Mẹ́kà àwọn Arábù wọn kì í fẹ́yàwó méjì o ẹni tó bá sọ pé rọ ni mo pa kó bọ́ síta kó wá sọ Arábù kì í fẹ́yàwó méjì o èyí tó bá gbìyànjú àti dánwò ìyàwó ẹ̀ máa pa ni kò ń ṣe wípé yóò bàjá ìyàwó ẹ̀ máa pa ni ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yín tó ti lọ sọmọ ọ̀dọ́ ńbẹ ṣùgbọ́n nígbà tí wọ́n gbé ẹ̀sìn wá síbí wọ́n máa ń fi àwọn ayé ìjẹkújẹ kan sílẹ̀ fún àwọn tó bá tẹ̀lé ẹ̀sìn Lárúbáwá wọ́n sọ fún yín pé gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé ẹ̀sìn wa ẹ lè rẹ́pù wọn ẹ lè pa wọn. ọ̀rọ̀ rèé ṣé pé àwọn Lárúbáwá wọn kì í fẹ́yàwó méjì mo gbọ́ ni mi ì tí ì gbà ẹ̀yin tẹ́ ẹ bá ń gbé bẹ̀ yẹn ẹ bá mi táìpù sọ́ndà kọ́mẹ̀ntì yẹn pé lóòótọ́ ni wọn kì í fẹ́yàwó méjì ẹ wá wà wọn tí wá ń bí o mọ́ síná wá sùlànsá wá dùbà yí wá rùbá ha ẹ dalé onílólú ẹ dọ̀nà ẹ̀rù ẹni tí ò tí ì ní kápẹ́ ẹyọ kan ṣe bínú Kùránì yẹn náà ló wà pé ẹ fẹ́ yọ kan tẹ́ ẹ bá dágbára méjì ẹ fẹ́ ká ẹ bá dágbára mẹ́rin ẹ fẹ́ méjì tẹ́ ẹ bá dágbára mẹ́rin ẹ fẹ́ mẹ́ta ẹ bá dágbára márùn ẹ fẹ́ mẹ́rin tẹ́ ẹ bá wá lè ṣe déédéé ẹ dúró lórí ẹyọ kan Lárúbáwá ò lè ṣe déédéé wọn dúró lórí ẹyọ kọ̀ọ̀kan ẹ wá ẹ wo nǹkan tí ẹ fi bí oníyàwó méjì gbogbo ìdílé lé wọn ti dàrú lọ rẹpẹtẹ àgàgà kan tiẹ̀ máa rí pé àṣeyọrí ń wáyé láàrin ìwà àtọkọ ẹ̀ wọ́n ti tètè máa sọ fún nínú ìjọ tó bá ń lọ àbálágbáyà ètè fẹ́yàwó lóbìnrin yìí o tó bá ti pẹ́ tán ó máa di kíní òní lè fẹ́ o àsìkò tó bá máa fẹ́yàwó méjì tí ìyàlé bá ti bímọ kan tètè fẹ́
kọjọ máa ṣàbíamọ pọ̀ ṣé wàá sí ire nìyẹn ó yá àwọn ọ̀ràn lárúbáwá àwọn náà sọ pé wọn ò fẹ́ jẹyọ kan lọ tí wọ́n bá fẹ́ méjì ìyàwó wọn á pa wọn ẹwẹ̀ yín bí ẹlòmíì ìyàwó ilé ẹ̀ kò tí ì rọ́nà àbáyọ á ní tóun bá fẹ́ kejì lọ́dọ̀ máa là wọ́n ti ríran sí ọpọlọ yín ti yòrò ọpọlọ yín ó ti súnkì gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ ìyàwó méjì ọ̀hún ṣe bẹ́ẹ̀ kó àwọn ìyàwó sí àdánwò ni obìnrin míì ti ná potential lórí pé wọ́n fẹ́ ìyàwó lé ni èmi ti tèmi mi kú ìtì ìṣetán kú èmi fúnra ara mi èmi ẹkùn fúnra rẹ̀ ọmọ erin fúnra rẹ̀ kí ló kan rú àwa yìí àwa ò gbọ́n kankan àgbọ́n kankan àgbọ́n kankan àgbọ́n kankan àgbọ́n kankan wọ́n ti fáwọn alẹ́ ti lọ àgbọ́n kankan àgbọ́n kankan ẹ wo bí abáyọ ọmọ Yorùbá nídìí ẹ̀sìn ẹ ṣé mo dúpẹ́ Àjàdí Òsénì Kẹ́hìndé God bless you gbogbo bẹ́ẹ̀ ṣe ìsúre yìí fún mi á rí bẹ́ẹ̀ fẹ́yìn náà tọmọtọmọ àṣẹ́gun ẹ ṣé mo dúpẹ́ ẹ wo bí tá a ti bára wa ìyàwó ẹ tó bá ṣe ohun tó dáa fẹ́ kejì lé tó bá ti fẹ́ lé orí ẹ̀ máa pé àwọn abánidá tí ò ní bá yín débẹ̀ àwọn kan tiẹ̀ tún wà ní ọ̀ṣọ́rọ́ nú ẹ̀sìn káàkiri ìsìn wọ́n bá ti fẹ́ kan àwọn yẹn ti joyè ìdààmú àdúgbò sí gbogbo òlù káàkiri tó bá jẹ́ dúdú ló fẹ́ tẹ́lẹ̀ tó bá ti rí pupa á tètè tún ṣe kí ni á tún jàn á gbé yẹn wọlé àwọn ọmọ òwá ní ọjọ́ ọ̀la most of àwọn tó máa ń fẹ́yàwó méjì yẹn àná kan àwọn bàbá tiwa wọ́n rí ṣe nítorí pé wọ́n mọ ètò wọ́n mọ ẹ̀tọ́ àwọn ọmọ tí àwọn ọ̀ràn ti tà ní ẹ̀dẹ̀ lè fi wé generation tiwa tá à ń lò lọ yìí ẹ̀ lè fi wé mo ti rí èèyàn tó sọ pé tó bá ṣe pé kọ́kọ́ ń fẹ́yàwó kejì láyé àwọn ṣe fẹ́ dá káwọn wà lójú kan káyé àwọn má dá kò gbọ́dọ̀ fẹ́yàwó kejì yẹn obìnrin náà ló sọ ṣerú obìnrin yẹn lẹ máa fẹ́yàwó lé ní òní ṣòro fún yín àìmọye ọkùnrin mi tó yẹ pé ó yẹ kó go ẹ máa foni kó máa lálálálá torí ògo ìyàwó tí ògo ẹ bá ti ran tọkọ tó fẹ́ wọn ò lè rí di yín tí ògo yẹn bá ti connect àmọ́ ṣájọ́ tó bá ti lọ wò ó pé àmì máa nà án ṣé bẹ́ẹ̀ mi ni aláṣẹ inú ilé yìí ìhun tọ́rọ̀ mi ṣe jẹ́ kémi náà ṣe ibi tọ́pọ̀lọpọ̀ tí ń kàgbákò nìyẹn ibi tọ́pọ̀lọpọ̀ tó ti ń kàgbákò nìyẹn àṣebi tẹ́sí tiẹ̀ ti wá àwọn ọ̀ràn lárúbáwá àwọn tó ń sọ jí wọn ò fẹ́ yàwó méjì wọ́n ní tó ń bá fẹ́ méjì ìyàwó wọn máa pa wọ́n ni ó yá. Bẹ́ẹ̀ ni Àjàdí Òsénì Kẹ́hìndé ọ̀nà àbáyọ là ń fẹ́ fún ilẹ̀ Yorùbá ní kíákíá ẹ jẹ́ á gbọ́ voice note yẹn tán. lẹgbọ́ bá àfa ẹlẹ́nu bí ìrù ẹja lẹgbọ́ àfa àlàáfà tó sẹnu bí ìrù ẹja nílò yẹn tó sọ pé tí ẹ bá jó ní sẹ́sì kò sí nǹkan táwọn ṣe sí náà nìyẹn ọgbọ́n olè yẹn wọ́n ti fi kọ́ wọn láti lẹ̀ nígbà tí wọ́n jagun ẹ̀sìn níbí ibẹ̀ náà wọ́n ti sọ fún wọn pé you can marry many ẹni fẹ́ yẹ tó bá wù yín alábò kì í fẹ́ méjì o àwọn tó jẹ́ top leaders wọn bí àwọn ọba wọn lọ́hùn àwọn gan aṣẹ́wó náà máa ń gbé ẹ tó bá dẹ̀ nírọ́ ni kó wá takò mí torí mo mọ̀ kọ́ bàjẹ́ ọ̀rọ̀ sísọ ìtàn tí wọn mọ̀ tí ò gbẹnu wọn tí wọn mọ̀ rárá ó gbẹnu sí microphone wọn sọ fáwọn èèyàn fara tí wọn mọ̀ nípa ìwọ sọ èyí tó bá bí dáa kó wá takò mí bí. ìwọ tó tiẹ̀ mọ̀ tán ìrìn bí ló máa lọ bó ti lárúbáwá. wọn mọ̀ tán wọn mọ̀ kan ibi tó jókòó sí gbogbo ọpọlọ wọn remain within the Quran ló wà. the same thing our Christian all the knowledge is limited to the Bible. ó yá. ibi tí bíbélì sọ pé study to show thyself approved ó ní sápọn láti kẹ́kọ̀ọ́ study fire. ṣé bí yóò dẹ̀ jẹ́ tilé bàbá rẹ kò ní jẹ́ pé tilé bàbá rẹ ni háwa parun ó bá ní kò sí tó tọ́sí ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn ilé bàbá rẹ kò sí nǹkan kan lọ́wọ́ ọ̀rọ̀ tó nǹkan kò sí nǹkan ìdílé ìyàwó ẹ̀ ìyẹn lówó ìyẹn ń fún lówó nítorí máa sọ wípé òun kọ́kọ́ gba ìsìlámù nìyẹn àwọn lárúbáwá ò gba Muhammed kọ́ wípé ìsìlámù nígbà tí Muhammed ló mú ìsìlámù wá sọ́dọ̀ wọn ni ẹ lọ sí Jerusalem ẹ bá lọ sí Jerusalem even ẹ pé mẹ́ṣin wọn ẹ tẹ́ bá ní Jerusalem kẹ́ pé agbo ẹ̀ tó bá wọ mẹ́ṣin ẹ̀ máa gbọ́n salamu alaikum ó ṣe jẹ́ nìyẹn àlàáfíà fún nílé ìlú túmọ̀ sí àlàáfíà fún yín bí o kò sí nǹkan tó special mẹ́ ṣe cultural greeting lọ́dọ̀ wọn ti ń ṣe kí wọ́n tó bí Muhammed wọ́n ti ń ṣe kí wọ́n tó bí bàbá tó bí Muhammed torí èdè wọn ni. torí pé ìran kan náà ni wọn àwọn àti Jésù òun náà ló ti sọ fún wọn pé ilé kele tẹ bá fẹ́ wọ̀ ẹ sọ fún wọn pé àlàáfíà bí wọ́n ṣe ń kira wọn ní Israẹli nìyẹn wọ́n ṣe ń kira wọn Jerusalem nìyẹn tó bá yẹ pé mi ni Jésù ní síbáyìí tí màá sọ fáwọn tèmi tí mo bá fẹ́ jáde náà ẹ sọ fún wọn pé àlàáfíà bíbí báyìí o ilé kele tẹ bá fẹ́ wà àlàáfíà làbàṣẹ kò sí nǹkan tó special mẹ́ ẹ wá lẹ fẹ́ pa kọ́tù ọ̀run sàrán àlẹ́ kò fún lódo ẹ gbé de ẹ ibi bá ilẹ̀ dẹ̀ ń gbé
now kí ni ìtàn tí mò ń sọ lọ nítorí wàhálà láàrin wọn àtàwọn abilábi nìyẹn n ló fi èpè tó ṣe fún wọn tó ṣe fún abilábi náà pé ní abilábi tábàtì àdá abilábi wàtámà gbogbo àwọn nǹkan tó sọ yẹn abilábi baba iná iṣẹ́ iná baba iná iṣẹ́ rẹ̀ ti jóná ayé rẹ̀ ti jóná gbogbo tó wà nínú tábàtì àdá nìyẹn èpè tá lọ́bì ṣe fún Muhammed ṣùgbọ́n wọ́n sọ fún pé sọ̀kalẹ̀ ni èyí tá lọ́bì dẹ́ kọ́ ní Medina wọ́n kọ́ sínú Quran èyí tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà wọ́n kọ́ síbẹ̀ tó kọ́ níbẹ̀ kò sí nǹkan tó yẹ pé Quran jábọ́ níbi kankan Quran sọ̀kalẹ̀ níbi kankan ọ̀rọ̀ tí Muhammed sọ tẹ́lómi bá kọ́ òun ni Quran kẹ́ yé tọ́ra yín torí mi wà àgbà òpònú ni old fool ọpọlọ wọn ò ṣiṣẹ́ fún wọn pé ìwé wọn kọ́ ni ilẹ̀ fi lọ́n bẹni tó sun Quran jà Quran tó fowó rẹ̀ rà tí ò yáwó tí ò wá yáwó lọ́wọ́ yín kẹ́ tó dàbí asas dev and dump ọ̀rọ̀ rẹ o. in fact as full as ẹ bá rí nǹkan tẹ́lómi tí ẹ̀sìn ti sẹlómi dà téèyàn bá rí wájú ọlọ́tọ́ ní ọmọ rẹ̀ oníṣẹ́ tọrọ ọmọ lọ́wọ́ lọ́wọ́ mọ́. òótọ́ ni òótọ́ rò bí ìsọkúsọ ni ohun tí ẹ̀sìn ti sọ ẹlòmíì dà tó ti sọ ẹlòmíì dà nílẹ̀ Yorùbá yìí àníjọ́ kan mo rí ẹnìkan irùngbọ̀n tó ní ẹ mọ̀ pé kí ìjà lọ tí wọ́n bá ṣùpọ̀ sójú kan ó máa rí èèyàn lára irùngbọ̀n yẹn wá takókó aṣọ tó wọ̀ náà ó ti yọ many color mo wá wò pé bàtà gan-an mo wá wò títí tí mo ná lọ́hùn yọ àwọn ọ̀ràn mi ló kó ẹrú ẹ̀sìn yọ àwọn ọ̀ràn mi ló kó ẹrú ẹ̀sìn oko ẹrú ẹ̀sìn yọ wọ́n nínú slavery tó ń fi wọ́n sí yọ wọ́n bá mi là wọ́n ẹlòmíì gbẹ̀sì títí wọ́n á sọ fún pé kò gbọ́dọ̀ jẹ 100 naira kan iná àpáni ẹlòmíì ó máa fẹsẹ̀ rìn kiri ni wọn náà wọn ò gbọ́dọ̀ wọ mọ́tò iná àpáni ẹlòmíì gbogbo ogbó nǹkan dẹ̀rùn tọba tó ní wáṣẹ sínú ayé yìí èèwọ̀ ni fún wọn ti sọ pálùjọ́ náà ni ọgbà àdẹ̀rà wà fún wọn ọlọ́run ò yọ̀ràn mi ló kó ẹrú o ìhùtẹ́sì ti ẹ̀sọ́ wọ́n dà nílẹ̀ Yorùbá yìí tí ẹ̀sìn sọ wọ́n dà tó sọ wọ́n dà kábíyèsí ọlọ́run olóṣè pé tó bá rírú àwa yìí mánáwó nágbọ̀yé ẹ̀sìn ìyí tí mo ti bí ìgbà tiẹ̀ ní ti Lárúbá mo ti nágbọ̀yé ti Yorùbá lọ̀rọ̀ bá tán torí Yorùbá ni mí Yorùbá nìran mi wọ́n bá ti kú wọ́n á fi Lárúbáwá bí wọ́n léèrè ọ̀rọ̀ ọba tó ní wò ń ṣọba àbòsí torí Yorùbá lè mí gbọ́ mi ìgbéde Lárúbáwá mi ìgbọ́ ti French ọba tó ní mí ṣe máa fi French bí mi lérí ọ̀rọ̀ ẹ jẹ́ ká kúrò nínú ìdè ọpọlọ kíran Yorùbá ríran pé ìran ni wọ́n ẹ jẹ́ ká gbárùkù tira wa ẹ̀yin eléyìí ń ṣe sí Christian eléyìí ń ṣe mùsùlùmí oníṣẹ̀ṣe lélẹ́yà àní nífẹ̀ẹ́ ara wa ìran ṣe kókó tẹ ẹ bá dẹ̀ wo gbogbo religion tó wà nílẹ̀ Yorùbá yìí àwọn tí wọ́n kọ́kọ́ máa ń create èèyàn sọ́tọ̀ Islam ni àwọn ni wọ́n máa sọ pé ẹ̀sìn àwọn ò bá ṣe ẹ̀sìn àwọn ò ṣe léyìí ẹ̀sìn àwọn ò tẹ̀lé àwọn ò lè bá lọ́bi kankan kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn ẹ tún generate ọpọlọ àwọn ọmọ yẹn síbẹ̀ ni àwọn wáàsí tẹ́ ẹ̀ ń ṣe fún wọn ní gbogbo ilé kéwú tẹ́ ẹ ti ń kọ́ wọn mo ti sọ fún àwọn ọmọ tèmi pé jọ́tà àfa yín bá ti lè sọ yí pé tẹ́ ẹ bá ti rí kìrìsìtẹ́nì o tẹ́ ẹ bá ti rí abaláwo o àríwọ̀n tẹ̀ tún wá sọ débi pé àwọn àfa àsíra wọn gan wọn lójú ìtí wọn tún lè bá ṣe ẹ dẹ̀ sọ fún wa pé Kùránì ẹyọ kan ni ẹ dẹ̀ sọ pé Islam ẹyọ kan ni àwọn ọ̀ràn Lárúbáwá wọn ò bára wọn jà o ó dẹ̀ wọn mo gbọ́nú inú program inú orí íńtánẹ́ẹ̀tì náà kan mo ti rí ni tí wọ́n sọ pé wọ́n ti gba àwọn kìrìsìtẹ́nì láàyè kan wá kọ́ ṣọ́ọ̀ṣì sílẹ̀ Arab gbogbo tìyín lẹ mú kókókókó ń bì báyìí gbogbo àwọn ọ̀ràn yín tó yẹ kí ayé wọn nítumọ̀ sí wọn ẹ ti fi ẹ̀sìn dè wọ́n ní inú ọpọlọ ẹ wo 2022 kọ́ ni táwọn kan lọ kó gbogbo àwọn ọmọ ológo tí wọ́n kó lẹ́yìn pé Yorùbá nation kò ní wáyé òye Islam nation làwọn ń fẹ́ ṣe market ṣe ti gba Islam nation ṣe bá ọmọdé yẹn mo fẹ́ kẹ́kẹ́ máa ra ráìsì ní 70,000 60 something ni dìríkà ráìsì is 1211 ó yá Islam nation kó máa bọ̀ ó kí ráìsì di 10 naira 30 naira ó kò lè ṣeé ṣe ẹ̀yin tó yẹ pé ọmọdé yẹ bó fẹ́ kẹ́ ẹ jìyà kẹ́ ẹ tó jíyà ni ẹ gbógun tì how market aláì kí kálukú lọ wá ṣẹ́ṣe nítorí sápá máa wà ń lu ìgan ó tiẹ̀ ti ń bẹ̀rẹ̀ báyìí ẹnìkan sọ pé òun ra ike ọ̀dà gàrí 2000 ó ní tipátipá náà fi gba 180 lọ́wọ́ òun nù kọ́sítọ́mà mi ni tó wá sí ṣọ́ọ̀bù mi ní jẹta àbánà lájọ́ ń sọ ni mo ní gbogbo ẹ̀ tún sì bá wọn jù báyìí lọ
ó lẹ́lẹ́ àkílẹ̀ sọ mo nígbà tó ipá àti ojú tó yẹ ká fi ríran la fi ń tẹ̀lẹ̀ la bá kẹnu bọ̀rọ̀ ó yẹ wo bí tá a ti bára wa ẹ̀sìn wa o 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 ẹ mú kọ̀kọ̀kọ̀kọ̀ ní díẹ̀ sí ẹ̀dẹ̀ dojú gbogbo nǹkan délẹ̀ ẹ mú kọ̀kọ̀kọ̀kọ̀ ní díẹ̀ sí ọpọlọ tó yẹ kẹ́ ẹ sọ̀kalẹ̀ kẹ́ ẹ fi jọ túlù ṣe ẹ dá sí orí ẹ̀sìn tẹ́ wá dá sí ẹ tó bẹ́ẹ̀ pẹ́ tún wá lò fẹ́ ni a mà tún ṣe dáadáa fún wa kò tún sí ìfẹ́ àáfàá kan ò lè kírun lẹ́yìn àáfàá kan àwọn kan ò lè tó sáfù lẹ́yìn kan táwẹ̀ bá dé wọ́n á máa sọ fún ẹ pé o ò gbọ́dọ̀ ṣe lẹ́yìn o ò gbọ́dọ̀ ṣe tọ̀hún táwẹ̀ bá dé wọ́n á sọ fún yín pé ìmọ̀sálásí tán bá ti tètè kírun wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe èèyàn máa ń ṣe sùúrù ní ẹni tó ti gbàwẹ̀ látàárọ̀ ẹ wá lọ́wọ́ bá kọ́ra lórí irun o ò lè rí èèyàn lẹ́yìn ẹ wá mú gbogbo ẹ̀ ṣàǹṣe rán dán àwọn bàbá tó dárú baríkà àwọn àfáà gidi nílẹ̀ Yorùbá ẹ̀ kúkú ní rí àwọn lórí íńtánẹ́ẹ̀tì kan máa ṣe rán dán ọpọlọ tí wọ́n pé mo rá àfáà kan jọ kan wọ́n wá ṣọ́ọ̀bù mi náà ni wọ́n ṣàkí mi wọ́n bá ní àkó ọ̀rọ̀ ẹ̀sìn mo ní wo lọ́rọ̀ ẹ̀sìn àbí àkó ọ̀rọ̀ ìlú yìí tó ń ṣẹlẹ̀ síwáyé kí ni tẹ̀sí inú títì ìlú yìí ni àfáà bá ní ìyàwó òótọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa sọ ṣé ọ̀rọ̀ ẹ̀sìn dà kí ni ọ̀rọ̀ tá à ń ṣe nínú ẹ̀sìn ebi ń pa wá ìyà ń jẹ wá gbogbo nǹkan ló wọ́n gógógógó yìí ẹ̀yìn kí wá kú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn ní àkú ọ̀rọ̀ ọ̀lù àkú bí ìlú ṣe rí lèmi àtàfà yìí la bá kẹnu bọ̀rọ̀ mo ní àfà mo ní gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ àfà báyìí tẹ́ ẹ jẹ́ Islam tẹ́ ẹ jẹ́ gbogbo ẹ̀yìn adẹ̀sọ pé Islam ẹyọ kan ni kí ló dé tó wá ṣe pé àwọn kan máa ń takora wọn ó níyàwó ó yẹ kó rí bẹ́ẹ̀ torí ànábì ti sọ kó tó kú mo ní kí lànábì sọ náà sọ pé tó bá dìrọ̀lẹ́ ayé àwọn àfóònì gbọ́ra wọn yé mo ní ṣẹ́gbà tó ń wá sọ ṣé ti àwọn tilẹ̀ Yorùbá ló dárúkọ ni ṣe bí ìran ti ti ẹnìyẹn ló sọ fún ó ní ẹ mọ̀ gbogbo ẹni bá ti ṣẹ̀sìn yẹn náà ó ti bá gbogbo mo ní òṣè kò yẹ káwọn fi wà kẹ́sìn kò yẹ káwọn fi jọmọlúwàbí kẹ́sìn ẹlòmíì ẹni tó bá gba ẹ̀sìn nínú ilé ẹ̀ tí kìrìsìtẹ́nì bá ti wà kí babaláwo ti wà tí mùsùlùmí tí kìrìsìtẹ́nì wà tí babaláwo wà kí ìsìláàmù wà Islam yẹn gangan òun ló máa rí pé ti tòun gangan ló dáa gbogbo èèyàn dẹ̀ gbọdọ̀ ṣe òun dẹ̀ fi wá kún ṣé bí wà àti ṣí ẹ làwọn tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì yẹn máa rán ẹ̀sìn tẹ́lẹ̀ yìí ṣe ó gbé ìwọ tó yẹ pé ó gbẹ ẹ̀sìn ṣe lòórùn pa láyé òní túmọ̀ sí ẹ wọ́n á wá tẹ̀lé ẹ bèbí ti ṣẹ́jú ojú ti là ẹ bá rí irùngbọ̀n ẹlòmíì ó máa pọ́n ni irùngbọ̀n frustration ló máa pọ́n tí irùngbọ̀n bá fẹ́ jáde àkọ́kọ́ máa yọ funfun àwọn bàbá àlùbáríkà kan wà nínú ẹ̀sẹ̀ pé irùngbọ̀n wọn máa funfun ni irùngbọ̀n dùnú nìyẹn kì í ṣe irùngbọ̀n wàhálà àdúgbò tá ẹ bá ti ráwọn yìí tó pọ́n kì í ṣe àwọn tó ń tì irùngbọ̀n tí irùngbọ̀n yọ natural tó jẹ́ pípọ́n ni ẹ lọ yẹ̀ wọ́n ò frustration ni sápá ni irùngbọ̀n sápá ni àbá wa ń sọ̀rọ̀ tá a bá ń sọ gidi ọ̀rọ̀ àwọn àfáà kan máa kọ́mẹ̀ntì wèrè ẹ̀yin ẹlẹ́yà fẹ́ẹ̀kì èmi lẹ́lẹ́yà fẹ́ẹ̀kì Jésù ní bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tó ń ṣe èmi máa ń bẹ́gi fún yín ni bó o bá ti kọ̀kọ́ kúkọ òkú ni mo máa fi ṣépè fún ẹ nítorí pé Yorùbá ni ìní sọ fún ẹ pé kí Kùránì ṣí ẹ bá kan kò sí ìtọ́kàn mi kan Kùránì o ìyí tó jẹ́ alálẹ̀ wá ń bíbá ni máa fi ṣépè fún ẹ tó máa tètè mú ẹ kíákíá tó o bá lọ lẹ́ lárúbá tó o bá fi Kùránì ṣépè á mú ẹ kíákíá torí pé ìdálù níṣèlú ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn bó o bá ti ṣe wèrè lọ́ndà comment section mi máa bẹ́gi fún ẹni no gree for anybody la wà lọ́dún yìí o no gree for anybody ni so ẹ̀sìn ò ṣe fojú rí kò ṣe téèyàn ṣe fojú rí ṣùgbọ́n àwọn olè góòdìgà àwọn olè àwọn ni wọ́n sọ díṣẹ́ kò sí nǹkan ìyá ẹ̀sìn mi ò ní mọ̀ bí mo bá ń ṣẹ̀sìn torí ẹ̀sìn túmọ̀ sí pé ká sin Ọlọ́run tán ká forí balẹ̀ ká sin Ọlọ́run tí bá ṣe nínú ilé mi ò lè mọ̀ kèsì pé nìkan wà lọ gbé kalẹ̀ síbì kan mo bá lọ sílé fáwọn àríbọ̀ sí ń ṣẹ̀sìn wà àríbọ̀ sí ń forí balẹ̀ ó tó di wàhálà nìyẹn o táwọn ẹbí ẹ̀gàn ló wà bá jagun jù àwọn ẹbí bàbá ẹ̀gàn ló bá jagun jù kò fi ọmọ kankan sáyé lọ àwọn ọmọ ẹ ti kú síwájú rẹ̀ ó lẹ́yìn dẹ̀gbẹ́ kankan yín góòdìgà ọlẹ́ olè kọ́kọ́ṣẹ́ wọn ní kọ́ṣẹ́ bó dẹ̀ tóògùn lọ́fẹ́ kọ́kọ́ mọ̀ dáadáa irọ́ wọn wà gbẹ́sìn lérí wọn mọ̀ fi jayé lógun wọn mọ̀ fi jayé lólè káàkiri so n tó dá wàhálà nìyẹn o wọ́n bẹ̀rẹ̀ sí ní fa nìyẹn kò sí aláìgbàgbọ́ kankan òun bá nà bíjà aláìgbàgbọ́ kankan òun bá nà bíjà nígbà táwọn bí máa kú báwo ló ṣe kú ó pa àwọn ọkùnrin jù nígbà tó pa àwọn ọkùnrin jù ó wá kó ìyàwó wọn ànábì fẹ́ ìyàwó táwọn bí fẹ́ sàlám 28 nígbà tó máa fẹ́ Àìṣà ọmọ ọdún 8 l'Àìṣà wà nígbà tó di ní ìsìn tán rí pé ojú ti là lọ́dọ̀ irọ́ kò rí bẹ́ẹ̀ nítorí wà nù tán nìyẹn ọmọ ọdún 8 l'Àìṣà wà pedophile ló pọ̀ jù nínú yín
ṣùgbọ́n ẹ̀ ní rí nǹkan tó worst tó rọ̀ǹgì lára yín tẹ́lómi lẹ́ẹ̀ máa rí kiri. bẹ́ẹ̀ni. now báwo làwọn èèyàn ṣe wá sí ìjọba tiwọn kí ni mo fẹ́ sọ fẹ́yìn tẹ́ já àfa tẹ wà nínú tẹ́ ń tako níṣẹ̀ṣẹ̀ tẹ́ ń gbogbo tó níṣẹ̀ṣẹ̀ mo fẹ́ sọ fún yín níṣẹ̀kẹ́ lè mọ̀ wípé ọpọlọ yín ò sí ń bẹ̀ mọ́ wọ́n ti buyọ̀ sínú ọpọlọ yín wọ́n ti buyọ̀ sí ẹ jẹ́ n sọ fún yín báwọn Muhammed ṣe ṣèjọba tiwọn kí n sọ fún yín báwọn sí Jésù ṣèjọba tiwọn tí wọn ò fi farapa. now àwọn ẹbí ẹ̀ wá sọ fún pé òkè òrìṣà olówó fẹ́ kí gbogbo wa máa sìn báyìí ó wá sọ fún wọn pé òrìṣà Kàábà lòun fẹ́ káwọn wá gbéga ju gbogbo òrìṣà yòókù lọ everybody sọ pé káwọn àwọn ọmọ Ísírẹ́lì Jèhófà kan ṣoṣo òun ni gbogbo wọn ń sìn pé kọjá káwọn náà ṣe bẹ́ẹ̀ yẹn kó máa jẹ́ kí because àwọn èèyàn tó jẹ́ láti ìta tó yẹ kó fọ́lò rẹ̀ wọ́n fọ́lò rẹ̀ so kókè gbogbo àwọn tó jẹ́ ìdílé kọ̀ọ̀kan bí nísìnyí pé nílẹ̀ Yorùbá nísìnyí. ọ̀rọ̀ yìí ó yẹ gbọ́rọ̀ ìyí tẹ́bi gbọ́ tí wọ́n sọ fáwa nínú ìtàn àná mọ́ mọ́sálásálá ó ní pé ọmọ ọdún 9 ni Aisha wà tí ó ti wà lọ́dọ̀ ànábì kò dẹ̀ ń ṣègbà yẹn náà ló ti ń bá náà ṣe pọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fáwa tá a bá wá wo àwọn Haúsá yẹn ẹ̀rí pé lánàá kan wọ́n á sọ pé tí wọ́n bá ti bí ọmọ obìnrin ni wọ́n ti máa fún ní ọkọ tí wọ́n dẹ̀ máa tọ́jú ẹ̀jẹ̀ ẹ̀mú kọ́ máa kó lọ sí ọ̀dọ̀ àwọn tó ní títí dìgbà tí ọmọ yẹn bá bàlágà títí dìgbà tó bá bàlágà kó tó di pé ó máa mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́. wọ́n dẹ̀ tún sọ fún wa pé nínú ẹ̀sìn ọmọ obìnrin tó bá ti ṣe menstruation kìíní nǹkan oṣù kejì ìkẹta ilé ọkọ ẹ̀ ló ti máa lọ ṣe lánàá kan láwọn ọ̀ràn kan nìyẹn ìran Yorùbá ò lè ṣerú yẹn nítorí pé àwọn nǹkan kan wà tó ṣe pé tí wọ́n bá sọ fún wa tí a bá ṣe é níbí ọ̀tọ̀ ní nǹkan tó máa túmọ̀ sí ni wọ́n fi ń sọ pé ìdálù oníṣèlú tí àwọn ọ̀ràn kan bá ṣe nǹkan kan tó bá nǹkan míì lè jẹ́ ìtìjú lọ́dọ̀ títí wọn kó jẹ́ dáadáa lọ́dọ̀ títí wọn bọ̀ ìtìjú ló máa jẹ́ fún ìran Yorùbá ń bì báyìí. àwọn ọ̀ràn kan wọ́n máa ń ṣọdún kan tá a rí lórí TV obìnrin wọn ò ní wọ nǹkan kan ọ̀rọ̀ ẹ̀ pọ́n máa fi kiri kan síbi ọyàn báyìí wọ́n á kàn fi kiri kan sójú ìdí báyìí wọ́n á dẹ̀ máa jó. ìran Yorùbá ò lè ṣerú ọdún bẹ́ẹ̀ nílẹ̀ títí wọ́n ń bì báyìí nítorí pé làákàyè ọmọ Yorùbá ohun tá a bá lọ́wọ́ àwọn bàbá ńlá kú títí wa òun ni pé ẹ pàkókò yín mọ́ ìran Yorùbá kì í ṣe olóṣó tẹ́lẹ̀ ọmọ Yorùbá ló pọ̀ nínú olóṣó gbogbo nǹkan tó yẹ kí ẹ̀yin tẹ́ sọ pé nẹ́sìn tó yẹ kẹ́ ẹ mójútó irú àwọn ọmọ olóṣó yẹn ó yẹ kẹ́ ẹ kọ́ kẹ́ ẹ organize àwọn ilé kan kalẹ̀ tó ṣe pé ẹ máa lọ ṣa gbogbo wọn ní títì ni ẹ máa fún wọn lóúnjẹ ẹ máa fún wọn lẹ́kọ̀ọ́ ìyá mi Ọmọ́wùnmí Lásìsì ẹkújọ́ mẹ́ta God bless you ma gbogbo àwọn ọmọ tó wà lábẹ́ bíríìjì ló yẹ kẹ́ ẹ máa ṣàkiri kẹ́ ẹ lè máa fún wọn níṣẹ́ ẹ̀kọ́ complain lórúkọ ẹ̀sìn ẹ̀kọ́ complain lórúkọ ìjọ yín ẹ̀kọ́ lóríṣiríṣi ẹ máa employ àwọn ọmọ ìjọ yín síbẹ̀ òṣì àtán lórí ilẹ̀ ẹ wo àwọn Lárúbáwá ẹ wo bí wọ́n bàbàrà bísínẹ́sì wọ́n bàbàrà iṣẹ́ gan tàwọn títí wá ń bíbà wọn náà ti gbaṣẹ́ Ọlọ́run wọn ò ní ṣiṣẹ́ mọ́ o kò sí àáfàá tó máa wà láyé tó o bá ti jẹ́ àáfàá o bá máa kọ́ mọ́ ń kéwú o bá jẹ́ ṣéèkì ibì kan o bá jẹ́ tó o bá ti ní bísínẹ́sì tó ń mówó wálé o máa jalè o máa lọ́ni lọ́wọ́ gbà o máa jẹjẹkújẹ o máa dìdààmú àdúgbò kò sí bó ṣe fẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run làwa ń ṣe táyé iṣẹ́ wí ọ̀rọ̀ yẹn gan ọ̀nà ó sì máa bá ti yín jẹ́ gbẹ̀yìn ni ẹ̀ ń ṣe Ọlọ́run èyí lè ṣe é nu iṣẹ́ tọ́lọ́run bá dá kalẹ̀ bàbá ńlá kù ìrandíran yín kò lè ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti wá bísínẹ́sì tó rọrùn ẹ ti mọ̀ pé dandan ni kí gbogbo ìtòdélù ń sìn bẹ́ẹ̀ nìkan bá sọ pé òun lọ dùn àfa kan lè sọ pé bí mo ṣe ń wọ èyí ọjà òta tá a dẹ̀ ti mọ̀ pé ìta ọjà ló wà nílùú ṣé òní sọ pé òótọ́ lẹ sọ ìhun tó ń wà nílùú làwọn náà fi ń judge kẹ́nìkan sọ fún mi pé bẹ́ẹ̀ ṣe ń lọ ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ ṣe ń pawó tẹ́lẹ̀ ẹ̀ pa mọ́ kí wọ́n ní òótọ́ ló sọ ṣé sọ́sídì tó ń yọ lórí gbogbo wa kòkó bá gbogbo wa títí dì í sìn ṣé kòkó bá wa bó o bá dẹ́dọ̀ eléyìí kò sọ́jà bó o bá dẹ́ tòun kò sí eléyìí tó o bá dé bí kò sí mo lọ ọjà lánàá mo fẹ́ lọ ra àwọn food stuff kan bóyá pé kí n ra ata kí n ra kankan ẹ̀bẹ̀ ni wọ́n fi ń tajà ẹjọ́ ẹ bá wa náà rà ẹlẹ́ẹ̀jọ́ ẹ bẹ́ mi relé kálẹ̀ rówó mú délé
ẹnìkan wá sọ pé ọjọ́ ò ta ó wọ́n wá sọ fún ẹ pé ẹ wá lọ bá ọ̀fà kan wá sọ pé ṣe kìíní ìpépé kò lè tà lórí irọ́ náà ni tí ò bá ti sọ́jà gbogbo everywhere sápá ti mú gbogbo wa ń bí nílùú yìí ẹ̀yin kan wá kájọ sílé wọ́n ń gbé bò kò sẹ́ni ọ̀kan tó fẹ́ gbé wá mọ́ kò sẹ́ni tó rí ń ṣe mọ́ kò sẹ́ni táyé ń ṣe mọ́ ayé ti bísì wọ́n jọ yọ sọ́sídì lórí gbogbo wa ni ogun ìdílé ni irọ́ ogun ìdílé kọ́ ogun ìdílé ni gbogbo ogun tó wà ń lù lára kálukú sí ogun sápá ni ogun ebi ni ogun ebi ni torí rẹ́ẹ̀tì tí ebi fi ń pààyàn sí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ alágbárí lọ̀gá múgùn àwọn tí yẹ́ ti ráwọn kìrìsìtẹ́nì náà ọlọ́run kálukú ṣàǹjẹ onídìí ẹ̀sìn ni fire holy ghost fire ọ̀yá bàbá gbàdúrà fọmọ ẹ ìmí orí òkè kan ní bọ́ sórí òkè kan ṣógun iṣẹ́ kò sógun kan tí ń ṣe kálukú ìlú tí ìlú ṣe lára kálukú kò kéré bó mú 1000 sì bó fẹ́ lọ fi jẹun ò lè róúnjẹ òun jẹ wọn ń tẹ̀ 100 naira mọ́ wọn ń ta ráìsì 100 naira mọ́ oní 200 náà tán bá tà kò lè yọ ọmọ ọdún mẹ́ta ó wá sọ pé ayé ń ṣe ẹ́ o kìdí kan ló ń ṣe ẹ́ àbọ̀ máa sọ pé àwọn kan ń kó oúnjẹ lọ nínú ẹ̀ àti lẹ́bẹ̀ pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìgbà tó ti kó àwọn ìran kan tó ti dà á pọ̀ mọ́ ìran ológo ìran aládé ìran olókìkí ìran tó mojú ìran tó mọ́ra ìran tó mà tètè kó òkú lóúnjẹ ó jẹ ìran ayọ̀ ìran ọ̀dùnnú tí wọ́n ti kó àwọn àtọ̀húnrìnwá kan tó ti dà wá pọ̀ ìjọ ìran Yorùbá ti ní pírọ́blẹ́mù nítorí bàbá wa Awólọ́wọ̀ ẹ ti kú ọkọ lódùmarè bá wa forí jìjì o ẹ bojú wẹ̀yìn o tó bá ìgbà kan náà sọ pé Awólọ́wọ̀ yọ tó sọ pé éjà tọ̀nù àwọn ìtì ìdáyé o ẹ tètè yọ lọ́wọ́ yìí o kẹ́ ẹ tún wá ṣe éjà tọ̀nù kan tún wá ká o nítorí ìpapọ̀ tí wọ́n kó wa papọ̀ wọ́n tún wá mú ẹ̀sìn náà wọ́n tún wá fi kánkó everybody kò wá jẹ́ kọ́pọ̀lọ́ kálukú ṣiṣẹ́ pé éjà tọ̀nù ẹ wá kẹ́ ẹ wá tètè tọ̀nù wa kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ oore lẹ ṣe fún wa lóòótọ́ àmọ́ ṣábi tí oore yẹn gbà yọ ń sì kò jóore mọ́ fún wa. bẹ́ẹ̀ ni àwọn ìjọba gangan lógun ìdílé tó ń bá wa jà tán bá sọ pé ológun ìjọba wa ni àwọn gangan ni ó yẹ ẹ wá wò gbogbo bá a ṣe bí sápá ṣe mú wa tí gbogbo ẹ̀ mú wa ń sìn jìríkà ráìsì di 1000 11 12 15 fún bòmí ó yá àwọn wo ni wọ́n yọ sí wa yẹn àwọn ìjọba wa ni ẹ wo bí tá a ti bára wa àná kan wá ní pé tẹ́nìkan bá ṣe sàrá ò gbọ́dọ̀ jẹ́ ẹ wá wo bí wọ́n ṣe ń rọ̀ṣì sàrá lọ́wọ́ yìí ṣé bó orí oúnjẹ ló jẹ́ sàrá ẹni bá ti ọ̀pẹ́ jẹ́ ń ṣe ìrántí òkú mi o kí n dín kàrà o àwọn ò lè jẹ́ kí ẹ máa wo bí wọ́n ṣe máa bò tó ti mọ̀ pé tó bá jẹ kéńgbé méjì ikùn alẹ́ tó bá jẹ 20 fáà tó ti dọ̀la ó ti mọ̀ pé ti tèmi ti ṣúọ̀ nìyẹn ẹ wá wo bí tá a ti bára wa àná kan nílẹ̀ Yorùbá yìí tí tán bá bímọ wọ́n máa ṣòro òdílé fọ́mọ apá kan wà lẹ́sẹ̀ mi lórúkún mi bíbà ní 90 ó dà pé 1990 ni ṣé 1990 àbí 89 bóyá 1990 or 89 or 88 lọmọ yẹn wọ́n wá ń ṣòro òdílé ibi àti wá ń lera wa lọ àti torí tán bá ti fẹ́ ṣòro òdílé wọ́n máa mú iṣu wọ́n máa sun iṣu wọ́n á gé ní wẹ́wẹ́ wọ́n á fi yọ̀ sí wọ́n máa mú epo wọ́n máa mú gbogbo ẹ̀ lóríṣiríṣi àádùn gbogbo nǹkan dúdú yẹn tán bá ti wọ́n á domi sórí páànù ọmọ yẹn wọ́n á gbé wọlé tán bá tún domi á tún gbé jáde wọ́n á dà á ṣàwọlé bí ẹ̀ẹ̀méje tó bá jóbìnrin ọkùnrin ẹ̀ẹ̀mẹ́sàn tán bá ti wá ṣe tán báyà máa domi síra wa lára a máa léra wa kiri wọ́n ṣòro olé nìyẹn orò ilé ẹlòmíì tó bá bímọ bóyá láǹgbà ní máa jẹ orò ilé ẹlòmíì tó bá bímọ kò gbọdọ̀ jọyọ̀ ẹlòmíì ò gbọdọ̀ jata òbú ló gbọdọ̀ jẹ ṣé gbogbo yẹn wà mọ́ ẹ wá wo ohun táwọn ọmọ dà sílùú tó bá ti ẹ̀ wà tí wọ́n bá sọ pé kán tún ṣe irú ẹ̀ ẹ̀sìn ti ká gbogbo ẹ̀ lẹ̀ wọ́n á ní ẹbọ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá ṣe irú eléyìí ẹ̀ lè bọ́ lọ́hún lé
ẹ lè bá ànábì ilé, ẹ lè jókòó sọ́wọ́ ọ̀tún ànábì, bẹ́ẹ̀ bá ti ṣe léyìí ànábì ò ní rẹkọmẹ́ndì. Kí wà ní wàhálà, kí ni ìṣòro? Oúnjẹ làwọn tàná ṣe tó fi tùbà tó tùṣẹ, tó ṣe pé ayé àwọn ògo ti tàná nítumọ̀ sí wọn. Gbogbo nǹkan tó yẹ ká mójútó àmójútó. Ẹ̀sìn tẹ́ ẹ tún wá sọ pé ẹ̀sìn náà ni ó ti pa gbogbo ẹ̀rẹ́, ẹ̀sìn ọ̀hún náà ẹ tún fi ń dàrú láàmú ni, ẹ̀ ń kẹ́yìn kálukú síra ni. Ẹ jẹ́ kí ìfẹ́ wà pẹ̀lú ẹ̀sìn yẹn, kò sífẹ̀ẹ́. Àwọn ìjọ lóríṣiríṣi, ìjọ eléyìí kò fẹ́ léyìí, ìjọ eléyìí kò fẹ́ léyìí, ìjọ eléyìí kò sí lójú ọ̀nà, ìjọ eléyìí àtọwọ́dálẹ̀, ìjọ eléyìí àdádálẹ̀, àánú ni, igbó ni, kí ni wàhálà, kí ni ìṣòro gangan? Ọmọ aládé làwa o, ọmọ aládé ni wá. Àǹfààní wà láti pè sí orí ètò. Mo ti ṣí ojú òpó sílẹ̀ báyìí fún ẹni tí ó bá náǹfààní àti ìpè wọlé. Mo ti ṣojú òpó sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń pè ń bíbá ìtẹ́lẹ̀ ẹ pè padà. Mo ti rá àwọn kọ́ọ̀sì kan bí. Ó yá o, wọ́n ní ìran tó bá ti kẹ̀yìn sí ìṣẹ̀dálẹ̀ wọn, wọ́n ní ìran bẹ́ẹ̀ máa dèrò ẹ̀yìn. Kọ́lọ́dúnmarè má jẹ́ kí ìran Yorùbá dèrò ẹ̀yìn, nítorí pé àìtí ìdẹ́yìn tán a ti wà ní mídù àti padà sẹ́yìn yẹn. Àfi kọ́ba tó ní wá kó sún wa síwájú káwa náà pé ká dé ìfẹ́ ká gbé sí pìlẹ̀ gbogbo ẹ̀ wá takora wọn. Díìnì eléyìí kò fẹ́ràn díìnì eléyìí ẹlẹ́bọ ni, díìnì eléyìí àdádálẹ̀ ni, díìnì eléyìí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ má yíran ọmọ aládé lórí, fẹ́ni tó bá tiẹ̀ fẹ́ yí rẹ̀ lórí ni. Kí ló kan èmi àyèwádà fẹ́mi, èmi tó mi ò gbọ́n kankan. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú. Orí ètò ni mo sọ pé kẹ́ ẹ pè sí, o fẹ́ni bá fẹ́ pè, tí ò bá sẹ́ni tó fẹ́ pè, tí n bá ti parí program kéèyàn má ṣòkò pè mí, àfẹni tó bá ní nǹkan tó fẹ́ sọ tó wà important. Torí pé àwọn ọ̀sán ẹni ká pè sórí ètò ni màá ti ṣe program láti bíi 3 hours 5 hours nígbà ilẹ̀ ẹ̀ṣẹ̀ òpó ní pé kàn pè. Ẹ wo time tí mo ti parí program kó tó di pé ẹ tún máa pè mí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá tó fẹ́ bá mi sọ̀rọ̀ kan méjì, a kú pamọ́ fún òkú ìyá gbogbo wa, ìyá gbogbo Yorùbá. A fẹ́ ṣe ní oṣù tó ń bọ̀. Olódùmarè àmọ́jọ́rò gbogbo ẹ̀dá tó bá ní lọ́kàn láti ba bẹ̀ yẹn jẹ́ níjọ́ yẹn, Olódùmarè á bà wọ́n jẹ́ ṣáájú ìjọ́ yẹn. Gbogbo ẹ̀dá tó bá ní lọ́kàn láti kó dààmú débẹ̀, Olódùmarè á ti dà wọ́n láàmú kó tó dijọ́ yẹn. Gbogbo ẹ̀dá tó bá ní lọ́kàn pé ká lọ ká má dé, Olódùmarè ẹ bá wa palẹ̀ wọn mọ́. Gbogbo ẹ̀dá tó bá ti sọ pé ìta fẹ́ lọ ṣe yìí sẹ́ àwọn ní kíníkíní kan láti ṣe jàǹbá kan, Olódùmarè ẹ gbé jàǹbá tó nágbára fún wọn. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀ o, àṣẹ ti gùn. Ọ̀rọ̀ lórí rédíò Yorùbá Nation, rédíò tiwantiwa, tẹ máa túnú ẹ̀ síbẹ̀, tẹ máa gbọ́ ètò ń bọ̀ lórí ẹ̀. Ọ̀la Sunday máa ṣètò lórí ẹ̀ tí àwọn bàbá àlùbáríkà, bàbá wa tí ò bá lè jẹ́ tí ò bọ̀nà jẹ́, tí wọ́n máa pè wọlé. Ìsọ̀rọ̀ nígbèsì sunkún símú nígbètèga. Gbogbo ẹ̀dá tó bá ti bú ọmọ Adéyẹmọ tá a bá ti fèsì, nítorí pé ní àná kan gbogbo bá ṣe bú ọmọ Adéyẹmọ tó, tí wọ́n bá bú ọmọ Adéyẹmọ dandan nìkan bú ẹ́dà sí tiyín náà, torọ́tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Àmọ́ sá tó bá dá padà fẹ́ dà sí ti tiyín, ẹ má jàporó o, nítorí pé ìsunkúnsímú nìgbètèga. Ìsunkúnsímú nìgbètèga. Ìgbà tá a bá dẹ̀ fi wíkà òun la fi ń san. No grief for anybody ni. So bó ṣe jẹ́ nìyẹn. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Àwa tí a wà ń bẹ̀, àwa náà ò ní dàrú. Àánú kan ṣoṣo, àánú ìfẹ́, àánú ìfọ̀kànbalẹ̀, àánú ìfọ̀kànbalẹ̀. Prince Taiwo, àṣẹ wà lẹ fẹ́ kọ ọmọ orí ààrẹ wà
so kẹtùkọ síbẹ̀ kò sẹ́ni tó kọjá àṣìṣe wọ́n lẹ́tà yẹn ló máa ṣe bẹ́ẹ̀ yẹn táìpù yẹn ni. gbogbo àwa tá a wà nílẹ̀ Yorùbá a ní rí wàhálà. gbogbo àwọn tí wọ́n ń jí gbé àdó alóró àbí àní ṣìṣọ àdó olóró tó dúpọ́n gbàmù nìbàdàn ṣé ẹ̀ màtìgbà tán ti fi síbẹ̀ àìtí ìtú ìmọ̀bi tó ti fẹ́ dún o àìtí ìtú ìmọ̀bi tó ti fẹ́ dún o CSI owó bàbá dámì ẹ̀mí yóò gùn ní agbára Ọlọ́run Elédùmarè ọba òkè tẹbí tará yín àṣẹwà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe àdúrà fọmọ Adéyẹmọ àdápadà Olódùmarè àdápadà fún yín nítorí pé àwa mọ rírì ohun tó ṣe ọmọ Adéyẹmọ làwárí la fi bọ́ ọ̀tá iṣẹ́ owó ọmọ Adéyẹmọ ló wúwa lórí la fi join Yorùbá Nation wọn kọ lẹ́tà sí wa wọn pè wá but next program mi lọ́la ó máa hit gan ó máa loud gan ó máa sẹ̀rìmọ̀dòdò mi dò so bó ṣe jẹ́ nìyẹn oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ní sátidé ilé la wà happy weekend ilé la wà àwọn àgbọ̀ kankan ti gbé wa létí lọ àgbẹ̀ kankan Ìfàkànyìnsọ́lá lórúkọ mi ò Ọ̀ṣun nìkẹ́ ni mò ń jẹ́ èmi lọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyà jù o àwẹ̀dẹ kò tó wẹ̀ mọ́ Ìfà orí mi rè o ọ̀run mi la bàbá àgbọ̀n mi rè gún o ẹ parapọ̀ kẹ́ tún mi lórí ṣe kẹ́ gbọ́lá wá èjì ògbè èmi ni ògbè èjì ògbè èmi ni ògbè wọ́n ti nẹ́lẹ́bọ́ ní mi ò mo gbà mo fara mọ́ wọ́n ti ẹ̀ sọ pé mi ò kí ń ṣẹlẹ̀ rárá mo gbà mo fara mọ́ ṣèpọ̀rí máa pọ́pọ́ ẹnìkan ò ló bá mi ra báyà tí mò ń wọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé lọ sí ẹ̀ kádàánù o borí yín bá ń gbóná o bí tológun òru o ìyẹn ò kàn mọ́ aládé rárá ọ̀rọ̀ tá à ń sọ tó bá ń bà yí wíkẹ́ lọ tún bẹ̀ ṣe ni àwa ò gbọ́ nǹkan kan mọ́ o wọ́n sì gé wa létí lọ pátápátá ìwọ ẹ̀wí ohun ẹ̀wí ohun ẹ̀rí ẹ̀rọ ìran Yorùbá máa bọ́ lóko ẹrú ohun ẹ̀rí ẹ̀wí ohun ẹ̀rí ẹ̀rọ ìran ọmọ aládé máa bọ́ lóko pẹ́tẹ́pẹ́tẹ́ ṣebí gbogbo àwọn ìyàwó lẹ́yìn o gbogbo wọn náà ti ṣe gidi gbogbo wọn náà ti di fàyínbára síta àpẹẹrẹ ebi ṣálẹ̀ yìí o ebi ti délẹ̀ Yorùbá yíkáyíká sápá gan máa fà o òmù pásítọ̀ gbogbo wa ní sápá mú o kò lòdùmarè là wá lọ́wọ́ sápá ó mú babaláwo àwọn babaláwo èké àwọn alálẹ̀ máa lálẹ̀ wọ́n máa gbé yín mì wọ́n á lanú á gbé yín mì gbogbo ẹ̀yin tẹ́ dúró tẹ́ sá pamọ́ sábẹ́ ìṣẹ̀ṣẹ̀ tó dẹ̀ pé aburú lẹ fi ń ṣe ní rúlà àṣẹ́gun ó ti rí bẹ́ẹ̀ ẹ wò ó dìgbà kan náà ire lójú owó ń rí ire lójú gbogbo a máa rí àánú kan táàrò kan á bá gbogbo wa rìnrìn àjò ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà owó bàbá àdámì tàwa olólùfẹ́ mẹ́kúnnù ní o àlànú mẹ́kúnnù ní ọmọ Adéyẹmọ bó ṣe wù nǹkan ta ẹ tó wàá borí ọ̀tá lé wàá borí ọ̀tá òde ọ̀tá mọ́níṣe ni ọ̀tá nú fámìlì rẹ o ọ̀tá ìrìn àjò Yorùbá pátápátá gbogbo ọ ló máa borí ọmọ Adéyẹmọ ikú òjijì ò ní wá ẹ wá o àrùn òjijì kò ní wọlé ẹ ikú òjijì ò ní páyà rẹ kò ní pọmọ ẹ kò ní pàwà olólùfẹ́ pátápátá gbogbo ẹni bá ní ó kú o gbogbo wọn náà máa ṣánkú gbogbo ẹni bá ní kó rajò kó má dé o nídé bá gbogbo wọn ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàtiwá aláàánú mẹ̀kúnnù ni olólùfẹ́ mẹ̀kúnnù ni àwọn kan tí ẹ tún ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu wọn náà máa Adéyẹmọ kówó jẹ ìpọ́nrí máa pọ̀pọ̀ gbogbo yín o èlò lẹ̀dá èlò lówó tẹ́ nítẹ̀ náà máa Adéyẹmọ kó jẹ ṣẹ̀tìrì pórí yín tí gbálẹ̀ o gbogbo ẹ̀yìn onísọkúsọ pátá ṣẹ̀tìrì pọ́pọ́ lọ́yìn ò pé o kò pé rárá
èló lẹ́ni tẹ̀nàmọ́ Adéyẹmọ kó jẹ ṣé wíwọ́n epo ni àbá ìrówó rà ló fi jẹ́ bẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ tí wà ó àgbà rẹ̀ tí ló gbìn nínú kì í ṣàgbà òfìfo tó ń dún rárá èló lẹ́ni òhó èló gan lẹ kójọ sẹ́ èló gangan lẹ dá sínú àpò òmìnira àtẹnàmọ́ Adéyẹmọ kó jẹ ṣẹ̀rí pálábò sí nìyí ìpè àìṣẹ òun ni ó pa aláròká ọmọ Adéyẹmọ máa sọ fún wọn wípé ikú àwọn ni ó pẹjá ikú tàpọ̀ sí ni ó pọ́lọ́gì níye ìwọ ti jáwé kó ṣẹlẹ̀ ni o ọ̀rọ̀ yìí yàṣẹ máwọn ọ̀tá ẹ lórí ọmọ Adéyẹmọ ó ti jáwé kó ṣẹlẹ̀ ni o ọ̀rọ̀ yìí yàṣẹ máwọn ọ̀tá ẹ lórí Ìgbòho ṣàkí ló ṣe fún wọn tí wọ́n fi ń bínú ẹ òpógún wọn ò bá wọn láàyà sùn kò sí nínú wọn pẹ́rẹ́ tó lè fẹ́ ìyàwó inú níbí ní kílẹ̀ rò tẹ́ ń wíjọ ṣe ti rí pé ẹlẹ́à àyú fújì musician onísàkàrà ń bàbá mi ṣẹ̀yìn orí pátó rọ́ ló bẹ́ṣì sáyé o ni mo ṣe ń kọrin díẹ̀díẹ̀ o ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹkùn ọkọ̀ Fúlàní à ń lè ń bọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú òye tún wá gbà yí o kẹtùn fi kú sẹ́ ọmọ Adéyẹmọ ń bọ̀ wálé wá ṣòkú ìyá ẹ̀ o gbogbo ẹni tó bá fẹ́ dabẹ̀ yẹn rú Olódùmarè bá wa gbé wọn dé o kò bá wọn mú wọn so kò dì wọn mú ṣinṣin gbogbo ẹni tó bá fẹ́ wá bábẹ̀ jẹ́ o máa jẹ kan rí bẹ̀ dé rárá àṣẹ ti gùn ó ti rí bẹ́ẹ̀ ṣe ti rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìpín tèmi nínú ayé ó yàtọ̀ ìpín tó bá tó ní mí pín mi kò pọ́n mi ẹlòmíì èyí tó pọ́n mi ẹlòmíì kò pín èmi mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ò tó jẹ́ kí n wà nínú ìgbèkùn ẹ̀sìn láyé mo dúpẹ́ lọ́wọ́ orí mi ò tó jẹ́ kan fi mí sínú ìgbèkùn ẹ̀sìn o mo lè ṣe ohun tí mo fẹ́ mo lè rìnrìn àjò tí mo fẹ́ mo lè jẹun tí mo fẹ́ mo sọ̀rùn tí mo fẹ́ mo ń lọ ibi tí mo fẹ́ èyí tọ́pẹ́ abíó tọ́pẹ́ o mi ò ná síwájú nídìí ẹ̀sìn o mo dúpẹ́ o Olódùmarè o ṣe nítorí pé tìrù àwa bá bìlọ́ǹgì sẹ́sì kan ni ta wà nídìí nìkan wọn a máa ṣọ́ wa lọ́wọ́ wọn a máa ṣọ́ wa lẹ́sẹ̀ o wọn a sọ pé kò bá ẹ òfin mu ìyí tẹ́ ẹ̀ ń ṣe yìí kò bófin mu. wọ́n á máa ṣọ́yìn lọ́wọ́ lẹ́sẹ̀ ni aráàmù ni aráàmù àwọn tẹ́ ṣe yìí ò bẹ́ sí mu tẹ́mi ń pèpè fúnran Yorùbá kíran tèmi bọ́ ló kú ẹrú ẹni tó pè yẹn pè padà o MP tí mo lò ìkíṣe tí máa ń lò mo ti gbàgbé yẹn sí ṣọ́ọ̀bù òun ò dẹ̀ ṣe kọ́ ẹ pè padà kí n gbé ní fóònù tó fóònù Ọlọ́run ó ṣe o mo dúpẹ́ o. àṣẹ wà Àjàdí Òsénì Kẹ́hìndé àṣẹ ti gùn kò ṣe má ní Esther ẹ ṣé mo dúpẹ́ mi náà ń gbádùn yín gbogbo ẹni bá sọ pé kó o má má ṣe tiẹ̀ ọmọ Adéyẹmọ tí gbìn bá ṣù afayẹ ẹ̀kọ́ bíjàpá bá ṣù afayẹ ẹ̀kọ́ gbogbo wọn pátá o wọn máa kábàámọ̀ lórí ẹni àṣẹ́gun ọmọ Adéyẹmọ máa tẹ́tí kó gbọ́ mi owó bàbá àdámì o bàbá Fákànyìnsọ́lá bàbá Àṣàbíàdé o máa gbóhùn lẹ́nu mi ọmọ Adéyẹmọ ò ní kú ṣáájú kú o àìsàn kankan ò ní gbé ẹ̀dẹ̀ láyé ò ní dá bákan náà o ò ní joyè ẹja nù kànga tó ń yí kiri ó ti gbòmìnira sínú ayé rẹ o kò ní dominira rárá òmìnira tó gbà tó lọ sí Germany wà tún wá sílẹ̀ Yorùbá o láti wá ṣayẹyẹ kẹyìn fúnyà rẹ ọmọ Adéyẹmọ ikú òjijì kò ní pa ẹ o gbogbo ẹni bá ní okú wọn aṣíwájú ẹkú ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe o bí ẹkún bí ò ṣe bí ẹkún bí ò ṣe o kò ní wọ́n nílé gbogbo wọn ọmọ Adéyẹmọ ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá ó ṣe bẹbẹ fún wa gbogbo ẹni tó bá lórí tó pé
ẹni tọ́pọ̀ rẹ̀ ò bá ti dàrú o tọpọlọ rẹ̀ ò bá ti yí ó yẹ kó mọ̀ pé ṣe lọ́mọ Adéyẹmọ ṣe àmọ́ ẹni tọ́pọ̀ ló ẹ ti dàrú torí ẹ ti dàrú o ti làkàyè ò sí mọ́ rárá a ní kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí ó yẹ ẹ sọ fún wa pé ta lẹni tó ṣeun tọ́mọ Adéyẹmọ ṣe rí nílẹ̀ Yorùbá ṣé bàbá ńlá kú tiyín tó ti lọ o ṣọ́ọ̀ṣèrú ẹ̀ fún wa rí ṣé yàláyà tiyín tó ti kú ṣé wọ́n ṣèrú ẹ̀ fún wa rí àwọn ẹ̀gbọ́n yín tó ń wà bí aláìsí o ṣọ́ọ̀ṣèrú ẹ̀ fún wa rí ọmọ Adéyẹmọ gbogbo ohun tó ṣe àmọ́ lóore ọ̀gá tiwa bàbá tiwa gbogbo ohun tó ṣe fún wa nílẹ̀ Yorùbá o àwọn alálẹ̀ asán ẹlẹ́sàn gbogbo oore tó ṣe fún wa nílẹ̀ Yorùbá gbogbo orúmọlẹ̀ lásán ẹlẹ́sàn gbogbo oore tó ṣe fún wa nílẹ̀ Yorùbá o Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àjù awẹ́dẹ́ kó tó wẹ̀ mọ́ omi ò ní ṣe tiẹ̀ tì láéláé omi a máa mú tútù wá sínú ayé rẹ o ìrọ̀rùn lómi gbogbo ẹni tómi omi bá ti gbòdì lára ẹ̀ ó ti wáyé àsán ṣe rí i pé àánú lọ̀ṣun jẹ́ o Ọ̀ṣun ò ṣe kà rárá gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kán má ṣọ̀ṣun ìyàwó lọ̀ṣun Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà dù ìyàwó máa ń rẹ́mọ̀ ní o ìyá tiwa ò pọ̀ mọ́ rárá Ọ̀ṣun rẹ́mọ̀ ni kò pààyàn lọ́mọ so bó ṣe máa jẹ́ nìyẹn àwọn ọmọ Ọ̀ṣun lélẹ́yìí tó bá ti bínú Fákànyìn Sálà Ọ̀ṣun nìkẹ́ omi àgbòdì lára ẹ̀ bó o fi wẹ̀ àgbòdì bó o fi dáná apá ẹ lórí àrídùnnú ni mo jẹ́ o gbogbo ẹni bá rí mi tó dùnnú ìdùnnú á máa bá gbogbo yín àmọ́ ẹṣẹ́ ẹni bá rí mi tó pò ṣe o ìbànújẹ́ ayérayé kò ní fi sílẹ̀ nígbà kan àṣẹ ti gùn o àwọn òbẹ nìkan jà àwọn òbí inú ẹnìkan bóyá ènìyàn ń bínú àwọn ọmọ ẹ wò ire lójú owó rí lójú gbogbo ọmọ rí ìsinmi ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ láwa yìí àníró ń gbèsè bí ó ṣe bí ọmọ gbogbo ibi tí ọ̀rọ̀ ti ń dùn kó wá wa Olódùmarè abutútù sí fún wa àárí jẹ tó àárí mu tó ànáṣẹ́kù ebi ò ní pa wá bó tilẹ̀ ń kó lé tó kò ní lè má wọ ọmọ ọkọ Yorùbá gbogbo ẹ̀dá tó bá ti nífẹ̀ẹ́ ẹ̀ràn ẹ̀ ayé ò ní lè mọ́ gbẹ̀yìn tẹ́ ẹ sọ pé ìran oníran lẹ́fẹ́ bí ṣe ran ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o nítorí pé Yorùbá ni mí Yorùbá nìran mi ọba tó pín mi nípìn nínú Yorùbá ó mọ ohun tó rí ọba tó ṣe mí ní Yorùbá o òrè ló ṣe fún mi sẹ́ èmi ò kábàámọ̀ pé mo jọmọ Yorùbá o ìwọ tó ń sọ pé ó kábàámọ̀ o tètè gbàdú lárúbáwá lọ ìwà tó kábàámọ̀ tètè gbàdú róòmù lọ èmi ò fi gbàgbọ́n kábàámọ̀ pé o mo jọmọ Yorùbá rárá nítorí pé Yorùbá yé mi ó yé mi o Yorùbá yé mi ó yé mi o Yorùbá yé mi ó yé mi Yorùbá yé mi ó yé mi o Yorùbá yé mi ó yé mi o ó tó lápẹ́ àbí kò tó lápẹ́ Olódùmarè ṣeun. Àjàdí Òsénì Kẹ́hìndé wọ́n ní kóṣẹ́kóṣẹ́ ní ti ìlákọ̀ṣẹ́ ṣé ẹ mọ̀ lákọ̀ṣẹ́ kóṣẹ́kóṣẹ́ ní ti ìlákọ̀ṣẹ́ kóṣẹ́kóṣẹ́ ní ti ìlákọ̀ṣẹ́ àṣẹ mọ́ wa lára gbogbo ohun tá a bá ti rí àṣẹ bó ṣe máa jẹ́ nìyẹn èmi ti gbá rí mi mú o torí gbogbo ìgbà ni mo ń bọ̀ rí ìkórè mi kò sàn mí o kò sàn mí sówó kò sàn mí sọlá kò sàn mí sọmọ àìkú baálé ọ̀rọ̀ o kórè mi má burú kó má gbóná bí ológun òru borí mi bá gbóná kóńdé kó máa yọ lọ ni orí mi dákún dàbọ̀ yé o tètè gbé mi débi re ìṣẹ̀dá mi má gbàgbé o mo ní mo fẹ́ lówó Olúwa ń fún mi lówó mo ní mo fẹ́ lọ́lá ó ń fọ́ ọlá kún fún mi mo ní mo fẹ́ lólókìkí o àṣẹ rẹ̀ tí wá sáyé orí mi yé o sì máa gbàgbé mi o orí mi yé o sì máa gbàbọ̀dé ìṣẹ̀dá mi yé o tètè sí mi débi ire ó ti dé tán ire o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún wa ń dátà ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé ẹ̀yin tẹ́ ẹ fún àìṣẹ̀dá tí náà ò ní gbàbọ̀dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé ẹ̀yin tẹ́ ẹ love tẹ́ like tẹ́ tún máa wò tẹ́ tún máa like ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé ẹ̀ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ àṣẹ́gun àṣẹ wà ó ti rí bẹ́ẹ̀ ire kàǹkà ire lójú owó ń rí tá a bá domi sórí báyìí ilẹ̀ ló ń bọ̀ gbogbo ayọ̀ wá dé bá wa ni ibi tí ọkà bá ba sí báyìí ní oúnjẹ tí máa wá ba oore wa ayọ̀ wa ìdùnnú wa
àgbáríkà wa orí àjẹjẹ tá wa ògo wa á wá bá wa níbi tá a wà. Yorùbá bọ̀ wọ́n lórí ìjókòó lò sí wa orí ìrìn nílé wà. Gbogbo bí a bá ti ń lọ báyìí bí tẹ̀sẹ̀ wa bá ti ń dé jẹ́ ká máa kórè. Àrìnkórè àkóyá bí oníkọ́ba tó ní wá ṣe fún wa. Gbogbo bí a bá ti ń dé àánú kan táàrò kan jẹ́ kó máa bá wa gbé. Aláàánú kan ṣo tó jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ kó rán sí wa lópin ọ̀sẹ̀ yìí ká gbà pé ayọ̀. Jẹ́ kí wọ́n pè mí sórí àgọ́ pé Fákànyìn Sọ́lá Aláṣàbí oríire ti dé. Jẹ́ kàn pè mí sórí àgọ́ mi ò pé Ọ̀ṣúnìkẹ́ ayọ̀ ti dé o. Jẹ́ kàn pè mí sórí àgọ́ mi ò Fákànyìn Sọ́lá oore ti dé ayọ̀ ti dé ìdùnnú ti wáyé rẹ̀. Jẹ́ kàn pè mí sórí àgọ́ mi ò ìròyìn ayọ̀ mo fẹ́ máa gbọ́ mi ò fẹ́ sunkún láyé. Gbogbo aburú tó wọlé Yorùbá Olódùmarè bá wa kó lọ. Ó bá jọ̀wọ́ ṣàánú àwa o tó bá jẹ́ jẹ́ṣẹ̀ ní kó foríjì wa o. Gbogbo àwọn tó ń gérí tó ń gọ́rùn Olódùmarè o tètè tàṣírí gbogbo wọn. Gbogbo àwọn tó ń kidnap tó ń rọmú tó ń rẹsẹ̀ tó ń rabẹ́ tó ń rẹ orí tó ń retí Olódùmarè o tètè tàṣírí gbogbo wọn. Wọlá pé mi ò ṣe bẹ́ẹ̀ yá mi ò ṣe bẹ́ẹ̀ tó fi kú ìrandíran mi o. Wọn kúkú tó rírí wọn tá parí àmọ́ gbogbo ẹni tá bínú obìnrin ò tá fàbẹ́gbé jáde tí wọ́n bá ń torí olórí tó ń tẹ̀sẹ̀ lẹ́sẹ̀ tó ń tapá lápá Olódùmarè tú wọn láṣìírí ò káṣìírí wọn máa bò títí láé 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 ire.